bá ti collect ló ti yẹ àmọ́ ẹ̀ ìwọ dúró dé mi síbí. tẹ́tí gbowó ẹ gbowó wa. irọ́ mi nígbà ti yẹ mú bọ̀. kémi ò dúró sí mi. tó fẹ́ tẹ̀lé mi. rárá. ẹ kò yẹ pé o tó ti yẹ o bọ̀. ẹ má wá jẹ ọpẹ́ o ẹ má jẹ ọpẹ́ o. Tani. Ẹ̀yin méjèèjì ẹ̀ ń ká yín ẹ̀ ń sá yín ara yín. Ayé yín jọ máa bàjẹ́ papọ̀ ní ṣé máa fọmọ fọ yín lórí. Ọ̀gá yín dà. Ọ̀gá ò sí nílé. Ọ̀gá ò sí nílé. Ọ̀gá wà nílé. Ṣé ẹ̀rọ wá ẹ̀ nìyẹn ni? Àbí kí n fìbọn. Ọ̀gá mẹ́lẹ̀. Ọ̀gá mẹ́lẹ̀. Àti ìfẹ̀rẹ̀ kan àti ìfẹ́ máa ń sìn mí. Ìbéèrè lélẹ̀. Àti ìfẹ́ mú sí mi o. Tí mo bá gbọ́ pé. Ẹ dákun. Chief. Mo ń dáhùn. Chief. Mo ń dáhùn. Ibo lẹ gbé 10 million naira yẹn sí. 10 million. Bó o ní sì gbé 10 million wálé gbàtí bó o sì fẹ́ wí ń gbé 10 ń gbọ́ sọ́mọ gbówó wálé. Ògbó wọlé o. Kókò mi ìpàrọ̀. Bẹ́ẹ̀ni. Àbólódúkú ni ó ní Àdìgún. Sẹ́yìn rẹ̀ ọ̀fẹ́ bàjẹ́ èmi ò gbówó wálé bàbá mi. Torí ta yín ni. Àbórí yín sán. Kí ló ṣe yín ṣe rò bóyá mò ń ṣeré ni. Ẹ dákun. Èmi lè fẹ́ mọ mú ṣeré. Èmi mọ ṣeré bàbá fi fọ́ fọ́ mi lórí. Ibo lówó wà. Gbọ́ sàgbówó wálé. Aláàlówó. Ẹ̀yin ò ní 10 million. Bó o ní sì gbé 10 million wálé ní ayé tí láyé ọ̀làjú yìí. Ẹ dákun ẹ bá wíwẹ̀ ẹ̀rọ lọ pamọ́ mi wọ́n fẹ́ bá yé mi jẹ́ ni. Bàbá mi. Wọ́n tiẹ̀. Gateman. Olúwa mi. Mo fẹ́ sọ fún mi pé mo gbowó wọlé ò rí briefcase àbí. Bẹ́ẹ̀ ni mo rí. Ní Olúwa mi. Mo ti mọ̀ gbà náà. Mo ti mọ̀ gbà náà. Ẹ tó sọ bẹ́ẹ̀ ń parọ́ ni. Ẹ dákun ìbò wọlé. Ẹ mọ̀ ń tẹnu mọ́ sí ẹ̀yà wèrè. Ìmọ̀ ṣeré 100 ni o. Ìfìbọn fọ́ gbogbo yín lórí. Kò nọ́mínì kankan. Ọ̀tá mẹ́rin péré ló wà ń bẹ̀ wọ́n ẹ ti lọ. Ọ̀gá sọ wà ní. Ọ̀gbọ̀n mo ti wá ẹ ṣàánú mi o. Ó dà polo ní ìbúlẹ̀ lé. Ìdí ni mo rí. Àjàlá ẹ bàbá kẹ́mi yẹ látàrọ̀ tẹ́tí wá bí ẹ jáde já lọ. Olórí burúkú ni bọ̀bọ̀ yìí ní sóò ya wèrè sóò rí ẹnu ọkọ ni sóò rí bó ṣe wà sí ni. Báwo ló ṣe wá sí tẹ̀fà ló wọ́n gbẹ̀rẹ̀ yá. Má bọ̀ láṣẹ rí. Fọ́gbọ́n ọ̀rẹ́ mi. Àbólórí burúkú lélẹ̀ ni. Ó dá máa bí. Jọ mọ̀ pé ńgbà tí mo wọlé lẹ́ẹ̀kan mo sọ fún ẹ wípé ikú ló wọlé tí ẹ̀ dé. Ẹ jẹ́ àlọ́ bàbá tẹ̀lé yẹ. Chief, ọkọ mi. Ẹ ti parí ti mi lọ́dọ̀ yà lọ. Kí ló sọ pé mo sọ fún ẹ tẹ́lẹ̀ mo sọ fún ẹ pé láìpẹ́ wà á stẹ́kì o. Mo sọ fún ẹ pé láìpẹ́ wà á stẹ́kì o. Ọkọ mi. Chief ti lọ. 10 million pa. Ẹ̀wọ̀n ẹ máa lọ ẹ ti payọ́. Àtẹ̀bàrọ̀ owó gbẹ̀gbẹ̀ yẹn kẹ́ pa ẹ̀. Chief, orí mi o. Ọlọ́run o. Àdìgún ọkọ mi. Ẹlẹ́dàá mi. Ọkọ mi o. Ọlọ́run ta ni mo ṣe. Àṣegbé kan sí láyé ẹ bá ṣọ́ra ṣe Olúwọ̀run. Ṣé wọ́n lò ní mọ́tò? Rárá sá, mo máa yẹn fi ṣe Uber ni sá. Kí lorúkọ ẹ? Máfọláṣeré lorúkọ mi sá. Máfọláṣeré. Bẹ́ẹ̀ ni sá. Ọmọ bo ni ẹ? Ọmọ Sáàdì Òkègùn yẹn ni sá. Ó tó gbà ọ̀tọ̀ tí ń wa mọ́tò. Ó tó bí ọdún 5 sẹ́yìn sá. 5 years. Bẹ́ẹ̀ ni sá. Ó dẹ̀ ní driver's license. Bẹ́ẹ̀ ni sá. Great. Torí
gbogbo bá ṣe mọ̀ ẹ́ mo wò ẹ́ dáadáa mo ṣọ́ ẹ́ dáadáa mo rí pé you are on the quiet side ọmọ tútù ni ẹ́ ọmọ dáadáa ni ẹ́ nítorí ọba pè ẹ́ sí ò dá sí and ó ń wá mọ́tò dáadáa ọmọ mọ́tò wà dáadáa tó bá dé lọ́la wá rí mi hòtẹ́ẹ̀lì náà ni mo dé sí mo dẹ̀ ṣe máa wà ń bí fún ọ bóyá another 1 week kó tó di pé mo lọ sílé màá kọ́kọ́ fẹ́ sinmi díẹ̀ mi ò dẹ̀ ní fẹ́ káwọn èèyàn kan máa bò ń bá àdìmú wọlé so màá kọ́kọ́ sinmi síbi fún bí ọjọ́ 5 kan kó tó di pé mo lọ sílé ṣùgbọ́n rí mi lọ́la lọ́rọ̀ tí mo fẹ́ bẹ̀rẹ̀ discuss ṣùgbọ́n ní sùúrù jẹ́ kí n confirm booking mi náà ṣì ní sùúrù má ti kẹrin yàn bọ́lẹ̀ ojú lálábà fi ń ṣọ́rí wọ́n máa lọ rí pé èèyàn dé kàn lọ́rọ̀ pé owó wà lọ́wọ́ ẹ̀ àmẹ́ni tó ń ṣọ́ wà bọ̀. lẹ̀. Bàbá. Para. Àbí wà ń bí. Wo mú wọn. Èwo ni. Ẹ ṣáà ṣe gànàgànà ta ló kó yín wá. Ta ló ní wèrè wá ló gbàgbó rẹ̀ lọ́wọ́. Ọ̀rẹ́ mi. Ṣé ẹ̀gbọ́n mi wà ní? Àwọn bẹ́ẹ̀ lè wò sílé. Kí ló dé tó fi di pé ohun méjì ló ń lò? Ẹ lè mọ́ lóhun méjì èmi ọmọ ibi tẹ́ ti rán pọ́tà. Pọ́tà bíbó èpè ẹ̀gbọ́n mi ni àwọn òṣìṣẹ́ tó máa bá bí wọn náà ṣe ń da parọ́ dódódó lé ṣọ́ọ̀tì ọlọ́run. Sísẹ́ lẹ fún ẹ wá fún. Ṣọ́ọ̀tì rí. Oròpá alábà wọn kún ọgbà kò sí ní release kankan nù wọn pọ́tà ni oròpá alábà wọn kún ọgbà 5 with 7 ìyá wẹ̀rọ ìyá rainbow ìyá 2D kò sí wàhálà. Ẹ̀gbọ́n mi o ìyẹn tó ṣáájú ìgbénu lọ́sọ̀ yẹn nu ẹni ó yé olúwa rẹ̀ lórí nǹkan rẹ̀ èlé gbàgbé. Ẹ̀gbọ́n mi kò ní tán bẹ́ẹ̀ ẹ wo mo rántí ìgbà tí táwa máa jì sí yàrá pé bàbá wa àwọn ṣe kẹ̀kẹ́ máa wá lókè ibodè wọ́n máa lu ṣẹ̀kẹ̀ wọ́n ṣe máa kí bàbá wa nù gbogbo oríkì máa gbé wá mo gbé fún yín wọ́n gbé ẹni ó yé olúwa rẹ̀ lórí nǹkan rẹ̀. Bẹ́ẹ̀ ni tí o ti bá ti mọ yìnyín lóòótọ́ ni Ọlọ́run ní jẹ́ ó bàjẹ́ gbogbo gbà lọ́ọ́ máa wá transformer lọ jẹ́ inú ẹbí ẹ̀gbọ́n mi transformer lọ jẹ́ gbogbo àlà ń táàpù iná wa fi ń tàn yẹn Ọlọ́run wà ní jẹ́ ogbó. Àmín Ọlọ́run. Ẹ kú rìn. kó fòs fóònù èmi tí mo ti mọ̀ pé orí YouTube lọ wà bẹ́ẹ̀ tún ò bá nu pé libra lòun ò ní tàbí Yorubanood sábà ń kí Niyi. pé mo ní òkè o ọmọ mi dáadáa. rárá àtìbá TV ni àbólúmọ TV. ẹ wo ẹ mọ ń bẹ ṣé wọn sọ fún yín pé èmi máa ń wo Yorùbá fi mi lójú ni. ìyún ló fi àfikàn rẹ mi mú sọ́ọ̀mù pé imú lè sùn wà ní ṣé mo wọ ẹ̀dùf tọ́wọ́ yìí pé mo wọ ẹ̀dùf rí ìmọ̀ pé báwo bá lè lòun o àbí ìtànẹ́bí Yusuf torí mọ̀ ń gbọ́rọ̀ dé aláàtàlá ìtànẹ́bí Yusuf lòun o dákùnmá rí wáìnì. ẹ wo èmi ni mo ti ráyè tí ń bá yín rojọ́. ta ló wá rí tí ò ní sẹ bí ọba sí tó dé tó ní àárín sẹ́mi náà ní ìwádọ̀ rẹ ni èmi wá yọ̀ fún ọ ni o tí àwọn ọmọ tí wọ́n kó wá àwọn ọmọ tí wọ́n mọ̀ ṣiṣẹ́ tí wọ́n kó wá ń gbọ́ Ọlọ́run ó sì ṣe àwọn mẹ́ta ni sọ́sùmọ̀ èèyàn mẹ́ta wọn ò lè dúró méjì èmi wá wò pé bí mo tiẹ̀ jù ọ lọ mo sá sí ní ọ̀rẹ́ lẹ́nu iṣẹ́ kájọ sí ní ìkan ọ̀gbọ́dọ̀ jù kan àmẹ́lẹ̀ ìkan ojú kan èmi ó mú méjì ìwọ ó mú kan láǹfààní pé mo sí ní ọ̀rẹ́ ẹni mo ní kí n wá ṣàlàyé fún ọ kí n sì yọ̀ fún ọ o kó o rè tuntun wọlé o. ẹ̀yin àti talẹ́ ń bá wọn mú mùkúmù ẹ wo Mr. Jẹ̀bíyọ̀. yọ Mr. Kóńbẹ Jẹ̀bíyọ̀ ló kọ mi àpọ́nlé fásán télọ̀ jẹ́ minus Mr. ẹ sọ mí. mo ti máa ń sọ fún yín pé kí ẹ má máa interrupt mi mọ́ and ọ̀rọ̀ tí o bá ti kàn mí ẹ má máa pè mí sí.
ẹ dákun kí ni kọ̀ọ̀kan nu tí mo sọ fún ọ nísìn lórí pé kíkálukú ọmọ tiẹ̀ kọ́ mọ̀ bá mọ trespass ṣébí ni mo pè ọ fún ẹ má bínú o èmi náà ti mọ̀ tẹ́lẹ̀ pé mọ́fọláṣeré tí wọ́n sọ bí gba wọn kàn ya ọkọ̀ jẹ́ fún ọ ni ìwọ gan ló yẹ wọ́n mọ̀ pé ní ẹni ọ̀kanú. èmi ti mọ̀ tẹ́lẹ̀ pé ó dìgbà tí ẹ bá kí àbùkù nínú ilé yìí kẹ́ ẹ tó gbọ́. bó ṣe ń wò mí ìmọ̀jọ káfíńtà lójú ẹ̀ àbí ọ̀dà sàmọ́bìnú àti ẹ̀dúpẹ́ tó sọ̀rọ̀ lónìí olúndù àmọ̀ podcast ní ìlàjì odi ìlàjì èèyàn àdúpẹ́ ṣùgbọ́n bó ṣe kanú èmi ọmọ pè ọ ní akànnú ìní mọ̀ pé ọ ní mọ̀fọláṣeré tó ọlọ́jẹun. sẹ́rí orúkọ tó bá wù yín òun ni kẹ́ ẹ pè mí kókó bẹ̀ ni pé ọ̀rọ̀ tí ò bá ti kàn mí ẹ má pè mí sí mọ́. kọ̀sẹ́jọ́ lọ ẹ̀ ní ọjà tí ò sinwọ́ bí ẹjọ́ ẹni ọ̀fẹ́ gùsì ṣe náà mọ̀. èmi ni kémi ọmọ kọjá yìí òpó tó sórí bí àdògán bọ̀ọ̀lì èmi ni kémi ọmọ kọjá yìí sẹ́lẹ̀ bàbá ṣe débi àbílẹ̀ bàbá tèmi débi bí wájọ wá sẹ́ńbì ni ẹjọ́ rẹ̀ sì kọ́ bí ẹjọ́ ọ̀gá ni tí ẹ bá ṣe kó àkójọpọ̀ tí mọ́kẹ̀rẹ́ gbé tán lè gàlà wọ́n máa pé èmi tó yẹ pé permanent staff ni mí head of staff èmi tó yẹ pé honorary staff ni mí mi ẹ ṣe compulsory honorary ni mí ìwọ tó wá sí pé òpin lóṣèlú ayé rẹ̀ ọdún 8 ni kápá wà rárá rẹ̀ kọ́ ọ bá lóun bí ọgbọ́n lójú ọdún 4 lọ wàá mọ̀ gbọ́ o yàáhín lọ bá mi yàáhín náà ló fi mi sí tọrọ ọ́fíìsì ní mọ́ rẹ́yìn akọ̀wé. bẹ́ẹ̀ ni òní ọkọ ọfà àgbẹ̀fọkọ́roko ọ̀la àgbẹ̀fọkọ́roko tó bá já ọkọ ní ọ̀padà fà àgbẹ̀ pamọ́ ó rí pé mi ní padà fi ọ pamọ́ tí ì bá sinú ọgbà ìlókù alábùkù mọ pọ́n lé kò sì pọ́n rẹ̀ lé òpó ní ẹ o á fi òun bí òun blọọkù náà. àwọn kan bẹ aláwọ̀ ní dọ́dọ̀ yìí mọ́ àwọn ọmọ tó ṣe ń sọ dọ́dọ̀ yìí mọ́ èmi á máa dé bí. a lè taráyé lọ́rùn kò sẹ́ni tó lè táyé lọ́rùn ẹni tó lè táyé lọ́rùn kò sí. ó sún mi ó yà mí lẹ́nu ni. ìwọ mọ̀ ni. nígbà àwọn kan ní àwọn ní díbà yìí mọ́ àwọn ìwà bímọ o ẹ wọ ẹlẹ́mọ tó mọ tẹ́ wáyà yìí mọ́ ilẹ̀kùn yẹn máa sílẹ̀ fún mi gbogbo ògbà ni wàhálà tí wọ́n nu. sori ṣáà ṣe bó ṣe ń ṣe. bẹ́ẹ̀ ni mo ṣe o. ṣáà tó sọ pé ó máa kó wá fún mi rẹ. àwọn ni àwọn tí mo tọ́ nu. ẹ jọ kí lorúkọ tí. Àkókẹ́ ni bàbá mi. kílẹ̀ pé. Àkókẹ́. àkó kí wọn pàdé yẹn lọ́dọ̀ kí wọn kẹ́yìn Àkókẹ́. oh my god. àwọn àbúrò ti wá láti ọ̀nà ìsàlẹ̀ báyìí. Àkókẹ́. like meet and greet. ẹ wo ti ní tòmọ̀tò pọ̀ lọ́dọ̀ tí yín lọ́hùn. ẹ gbọ́dọ̀ mi o. ẹ̀yin kọ́. aláwẹ̀. ìláwẹ̀ lẹ ti wà ní. Niyi báwo ọjọ́ àgọ́ pọ̀ tí wọ́n gbọ́ ni. sílàwẹ̀ lu yín. Ìbàdàn ní èrè. ẹ̀yin kọ́. ẹ̀yìn mọ́ mi ni kí ló wí. ẹ̀yìn mọ́ mi. ẹ ṣe kí ni. yùn mọ́ mi. yùn mọ́ mi. dáadáa ni. dùn mọ́ mi ní jẹ́ bí ọlá dùn mọ́ mi gbogbo nǹkan tó dùn ó dùn mọ́. ó dà kó burú mo ti gbọ́ èwo ni ó fẹ́ máa bá wa ṣe oúnjẹ. àwa ni wí àwa ń kúkú. ẹ̀yin mélòó. àwa ni àbí wọ ni wọn ni ó máa ń pa oúnjẹ. ẹgbẹ́ gbọ́ mi mo rántí ìgbà tí tá wà ń kékeré sẹ́mu pẹ́ fẹ́rin olú ìgbà tá a máa dẹ̀gbẹ́ lọ pé olú ni ọba mójútó tá a máa tú lábẹ́ apá wọn ṣẹ́ni tó bá ṣe olú táwọn wí tó yí pọ̀ mẹ́fọ́. ẹ mọ̀ gbé kàjẹ́ kì í mọ̀ ṣeré. ẹ̀gbọ́n mi ẹ tún lọ fẹ́rẹ̀ rẹ jù. kò burú lẹ́yìn olú ńkọ́ kí ló tún lè ṣe. ṣé bí àwọn oúnjẹ eléèbó. bíi indomie àti spaghetti. gbogbo oúnjẹ òkè òkun òun náà mọ̀ ń pa ìtìbọ̀ tún wọ́n mọ̀ ń pa olè ṣe ṣàwámà. mo mọ sàráfà náà sí. ṣé wọ́n máa ń ṣe ṣàwámà ní alẹ́bí oṣù. èmi ò gbogbo nǹkan tó bá ti gbé yóò ṣá gbéra náà gbogbo yìí yóò ṣá kọ́kọ́ gbéra náà kó tó di pé yóò di jíjẹ. ẹ wo tó bá ti wá jẹ́ tó lókèlè ni mo mọ̀ mọ̀ òkèlè ṣe o tí n bá ro àmàlà fún yín tó fẹ́lẹ́ bíi etí báyìí ẹ mú gáràn yín jẹ ni. ẹ̀wọ̀n ṣẹlẹ̀ pàtó ló ń jẹ ẹ dáadáa mi agbára Ọlọ́run ká. àwọn ń kọ́. ẹ ṣe lè ẹ ṣe ẹnu líle eléyìí níṣẹ́ ta. kí ni ìtumọ̀. n tí ì sọ ni pé ká ṣiṣẹ́ inú ilé ká gbálẹ̀ ká tẹ́ bẹ́ẹ̀dì kankan eléyìí máa ń pa. bẹ́ẹ̀ni ká tún un léṣe ká gbé tẹlifíṣàn jò bẹ́ẹ̀ ni gbogbo. gbogbo tẹlifíṣàn jò ni sọ tẹlifíṣàn dọ̀mọ́. ká tún tẹlifíṣàn sí mọ́ ń sọ. ẹ dẹ́kun ká mọ̀ pa inú ilé ká tún inú ilé ṣe ká tẹ́ bẹ́ẹ̀dì ojoogun ẹ̀ lọ́wọ́ yẹ́ ẹ̀ ni eléyìí torí ìyá rẹ̀ ọjà ni ìyá rẹ̀ wọ́n bí sí. ọmọ pa ká gbálẹ̀ ká tún òdòdó ṣe ká gé lórí. gardener. ìbò òun lọ sábà mi lórí. agbálẹ̀ ọjà náà rè kán tí kú.
ó ti yé mi kò burú ṣe ti jọ sọ ọ̀rọ̀ owó tó máa gbà. ẹni sùnú ara ti máa sún mi mú. ẹ sẹ́yìn lẹ́ fún wa lówó bóun ni àwọn owó fún wa lówó. ẹ̀gbọ́n mi gbogbo ẹ̀ pátá láti yanjú sọ̀rọ̀ mi yé gbogbo àníkàn gbọ́dọ̀ tójú nǹkan mẹ́sàn-án ká sọ̀rọ̀ mi yé nísìn ẹ̀ dá ogun ẹ̀. àyànjọ ìlú òótọ́ àmọ́ sọ owó tí wọ́n sọ. kọ̀ọ̀kan. ṣó tẹ́ wọn lọ́rùn. ó ti tẹ́ wọn lọ́rùn nígbà táwọn náà tó ń bọ̀ wá báwọn ní bí tí mo máa ń wá yìí o ìṣe ni wọ́n ń ṣàdúrà mọ́ ní ìwòlẹ̀ ń jẹ́ ní wúyẹ́wúyẹ́ mọ́ ní ọ̀rọ̀ mi tàdúrà pé táwọn àwọn òwọlé ọlábàyè rí láyé àwọn pé gbogbo tí mo bá wọn ọ ti táwọn lọ́rùn nù. tó bá jẹ́ bẹ́ẹ̀ náà ni ó ti dà wọ́n á ṣiṣẹ́ ẹ jẹ́ kó ṣì máa lọ sísàlẹ̀ náà. ibi tẹ jókòó sílẹ̀ kan wọ́n wá fi mọ ibi tí ó ń kálukú máa fún ẹ tiẹ̀ kó lọ́wọ́ ẹ kó lọ́bẹ̀ ẹ̀wẹ̀ má dọ̀tí ilẹ̀ o ṣẹ́gbọ́ inú wọn ṣẹ̀ sáàmù fún yín nù o ṣẹ́gbọ́ ìṣeré kí ni ìṣeré jẹ̀bi ni ẹ má tilẹ̀kùn gbá o gíláàsì ní gbogbo inú ilé o ṣẹ́gbọ́. àlebi oṣù kí ló dé gbogbo wọn ṣe rí ẹ̀rí mọ́ báyìí. ẹ ti já ń káwọ́ àkàrẹ́ yìí ẹ wò bọ́n ṣe rí ẹ̀rí mọ́ ń lọ́dà o ó ṣe wàá mọ̀ yìí ni sẹ́yìn náà fẹ́ràn ẹ̀ṣẹ̀ wẹ́wẹ́ ni àwọn ọgbẹ́ tó panu bọ́n ṣe wà ṣe nígbà tí wọ́n bá bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ inú ilé ẹ̀gẹ́ ẹ wà wọ ara yìí pé àbíbi náà ẹ̀kọ́ tí wọ́n dà yín padà sí ti tòkè òkun lọ́wọ́ wọn á rò pé àbíbẹ̀ lẹ́ ń gbé gan sàn ẹ́ ni. ìní fi ilẹ̀ lálẹ́ ẹ̀gbọ́n mi ìyẹn ní mọ̀ kó ti tọ́jọ́ mẹ́ta tẹ́ ti ṣọwọ́ sí mi ìrí nǹkan kan bóyá kó mo sọ pé mò ń travel gbà kan àmọ́ n padà lọ́mọ́. alẹ́bí oṣù. ẹ̀gbọ́n mi. alẹ́bí oṣù. ẹ̀gbọ́n mi. o lè rí nǹkan kan lọ́wọ́. ẹ̀yìn làkàntì ti bí mọ́ o ńlọ tv tí ń lò mọ́ o mo ti èyí tẹ́ ní ẹ̀pẹ́ tí bí yẹn máa há eléyìí mo ti ń gba tètò sí tọ́fẹ̀jọ tí yín náà. o lè rọwọ́ mi. ajé ìwé o ajé ìwé ẹ̀gbọ́n mi o ilẹ̀ wọn wá. ilé ẹ̀kọ́ ló wà orí chair lọ. ó di yé mi ọlọ́run ní fi kó pa ọ́ mi máa jáyé ẹ̀ lọ máa ṣe bó ṣe wù ọ́ máa ṣe bó ṣe wù ọ́ ẹ jẹ́ kí n yọjú sí wọn kí wọ́n máa kọ́ wọn àti ẹjọ́ ìgbẹ́ pẹ̀lú. ẹ pẹ̀lẹ́ ẹ káàárọ̀ ẹ lẹ kú ojúmọ́ ìdí tí mo ṣe pè gbogbo yín ni wípé ńgbà tẹ́ ẹ dé wọ́n rí pé ẹ ti rí àwọn ojú yìí bẹ́ẹ̀ dẹ̀ ṣe dé àwọn náà ti rí ojú tuntun nínú ọgbà yìí mo wá wò pé ó ṣe pàtàkì kí n pe ẹ̀yin méjèèjì pọ̀ kí n pe gbogbo yín pọ̀ kẹ́ ẹ mọ̀ra yín ṣọ́rọ̀ mi yé ṣé n tí mò ń sọ yé yín ṣe rí eléyìí tí ẹ̀ ń wò yìí ọ̀nà ń pè ní jẹ̀bíyọ̀ ṣé ẹ gbọ́ mi jẹ̀bíyọ̀ ni ó wà lẹ́nu gate man mi ni òun náà tún ni bí chief security officer inú ilé CSO àmọ̀pọ̀ lọ́n ló làbò mo wà ń lé o mo travel ní o mo máa wà ń bí permanently permanent staff ni ẹ̀fà àbí ṣe bọ́ staff kan ní ìgbà náà ni a ti fún ní ṣe bọ́ staff. Eléyìí tó wà bíi pilot mi nìyẹn òun ló ń wa ọkọ̀ dárúkọ ẹ̀. má fọlá ṣeré sà. má fọlá ṣeré sà. ṣé ti gbọ́ má fi ọlá ṣeré lórúkọ ẹ̀ kò ń fọlá ṣeré o ó jẹ́ nítorí ẹ pé ó dẹ̀ tún dúró gẹ́gẹ́ bí amúgbálẹ́gbẹ̀ẹ́ mi ṣó ti yé torí ẹni tára ẹ̀ balẹ̀ torí ẹ̀ dẹ̀ pé àwọn nọ́mbà mi ṣiṣẹ́ tẹ́lẹ̀ kẹ́yìn tó dé jẹ̀bi o. Yes sir. ẹni tó ń wòye náà ń pè ní àkùkẹ́ bẹ́ẹ̀ ni àkùkẹ́ àkẹ́ meet and greet. ẹ náà ló ní ẹ ládàá àbíkú mo pé ń gbà mo tún tiẹ̀ tó fa mọ́jọ mọ́ lọ sí ẹ lójú ẹ kọ̀ mọ́. aláwẹ̀ rè aláwẹ̀ ni tọ́ yẹn ni Ọláolúwadùnmọ́mi
Mami. Hi. Ẹni tí ẹ̀yàn máa ṣiṣẹ́ nínú ilé. Ẹni ló máa gbọ́njẹ fún wa. Òun là lọ sọ́jà tá a dáná. Kúkà nù. Gọ́gọ́ ni. Cook náà máa ń pè. Cook. Program lórí. Ọlọ́run máa ṣe. Eléyàwó àǹtá máa ṣiṣẹ́ ìta. Àwọn ni wọ́n máa tún ta sí. Ẹ̀yin. Káàsì tẹ fún mi dá o. Ẹ wá gbọ́ o, ẹ mọ̀ pé mi ò ń ṣe ẹnìkan tó fáriwo nílé. Mi ò fáriwo. Tí n bá ní mi ò fáriwo, mi ò sọ pé ẹ lè sọ̀rọ̀ ṣùgbọ́n mi ò fẹ́ jọ̀gbọ̀n. Ẹ láti jọ ṣera yín nìkan náà kẹgbà pé gbogbo ibẹ̀ ṣe wà yìí ọmọ ìyá ni. Ẹ̀dẹ́ rí pé mi ò nífẹ̀ẹ́ ẹ̀tọ́ yín, mi ò nífẹ̀ẹ́ dùn yín. Àbí mo fi ajẹ́ rí. Ẹ nífẹ̀ẹ́ ẹ̀tọ́ yín dùn yín. Kẹ ṣáà ṣe bí kíni o, bí ọmọlúwàbí. Kò jù bẹ́ẹ̀ lọ. Kí n má gbọ́rọ̀ lẹ́nu yín ni o. Ẹ wo, you are welcome to the palace of peace. Mo rí pé tallest ilẹ̀ yìí mẹ́tẹ̀ẹ̀ta. Ẹ wo, zero gàtẹ́ wo ọ̀gá ó ń bú o. Ẹ̀yin ni kẹ́ ẹ mọ̀ fọ́ ń bú kẹ́ ẹ má bàa rí trouble. Sọ̀rọ̀ mi yé yín triple B. Ìní fẹ́ kọjá sọ̀rọ̀ yín ọ̀gá dá gan. Gbẹ́sẹ̀ wò mí, mo mọ̀ gbàdúrà ni pé tí n bá kú òǹbí kí first born mi kó tó take over kó mọ̀ ṣiṣẹ́ lọ. Àmín ya Rabbi. Ìní kẹ́ ẹ sàmì sí i. Ìmí ni ẹ. Ẹ ṣé gan sà. Ní orúkọ àwa mẹ́tẹ̀ẹ̀ta àti àwọn tí a bá ń lé náà, a fi dá yín lójú pé láti wákàtí ọ̀wọ̀ lọ àti di tiyín àti pàtà ẹran àti gbogbo ara wa. Ẹ̀yin lẹ́yìn. Láti di tẹ́rí. Wàá jìyà o. Jẹ̀bíyọ̀. Jẹ̀bíyọ̀. Màá jẹ́ kó jẹ̀bí ní ìsinmi dání jẹ́ kí ayọ̀ yẹn wà bẹ́ẹ̀. Bóyá lọ máa ṣiṣẹ́. Ẹ̀rọ welcome o. Èmi náà lè máa lọ. Ó di dandan. Kí ló tún lọ máa bá mi ṣe? Àtẹ̀lé ọ̀gá. Wá. Wọ́n lè pè mí sá. Àkókẹ́ meet and greet. Wọ́n ti fún ẹ lórúkọ meet and greet. Jókòó. Ẹ mọ̀ sí yóò jẹ́ ń dúró báyìí sá. Mo ní kó jókòó, ibẹ̀ mi ni mo nílé mi. Jókòó. Ẹ ṣé sá. Àkókẹ́. Ṣòro tó bá mọ bí mo ṣe nífẹ̀ẹ́ tó ni ó ní máa wọlé láti bá mi sọ̀rọ̀ wàá máa wo ojú mi méjèèjì wàá wò báyìí. Rárá ọ̀gá ẹni olówó ẹni ni. Ó gba àwọn nǹkan tí mo rí mọ́ ẹ lára nìyẹn. Humility. Kò sí ni èèyàn lè ní gbogbo eléyìí náà lára kínú ọkùnrin má dùn kára ọkùnrin má yà sónítọ̀. Tún wò ó. Ṣé o mọ̀ ó yẹ kóbìnrin ní tìjú tó bá tún hùwà mí bẹ́ẹ̀ tó ní tìjú bẹ́ẹ̀ máa ọmọ ló dáa tó báyìí. Wo mi ṣe rí ìgbà tó ti débi ni mo ti mọ̀ ẹ́ pé ẹni tọ́lọ́run tó rán sí mi lélẹ̀. Gbà. Kí n gbé lọ sí mi. Mo di ẹbẹ ẹbẹ mi mo ní ẹbẹ mi lèmi ní ẹ mú ọyà mo di ẹbẹ máa mú tọ mo díẹ̀ sí mo ti fún ẹ láàyè kọ mo díẹ̀ sí. Ẹ ṣé sá. Ṣé mo díẹ̀ sí ó ṣe lè mo díẹ̀ sí. Ó ti fẹ́ tán. Mo díẹ̀ sí má gbẹjọ ó dẹ̀ fẹ́ mú tọ. Ẹ ṣé. Jẹ́ kí n bèrè kí ni àwọn ọkọ ẹ̀ lábúlé ńkọ́. Ọ̀gá èmi ọmọ ọlọ́kọ̀. Kí ló dé? Ọkọ̀ mo ti kọ́ṣẹ́ tán mo ti gbà yọ̀ǹda mo wá fẹ́ ṣiṣẹ́ díẹ̀ ń bí
kí n wówó kí n lọ ra irinṣẹ́ kí n bẹ̀rẹ̀ iṣẹ́ tèmi n tí ṣètò ọkọ. o fẹ́ dé ẹrù sọ́lọ́m sí àwọn ọkùnrin míì lọ́rùn liability. bẹ́ẹ̀ni fẹ́ mọ fọkùnrin kankan ṣẹ̀ṣẹ̀ kọ́ mọ wá wò pé bóyá àníṣe kọ́ mọ fi mí sí ẹ̀hún. ìfẹ́ síbẹ̀ sẹ́. kí ló dé ebi. rárá kó ṣe bí mo ti jẹun tẹ́lẹ̀. àgẹ́lẹ́ òyìnbó. kíní tẹ̀tẹ̀ ni. fẹ̀gbẹ́lélẹ̀ tó bá jí àmà bọ́rọ̀ wa lọ. ẹ jẹ́ máa lọ sùn níbi tí. fẹ̀gbẹ́lélẹ̀ mímọ́ ní bẹ́ẹ̀dì mi. Kí ló ń ṣe ẹ́ ṣe tọ̀hún epo ní àbítà ìrówó rà ó dẹ̀ ń ṣe báyìí kí ló lè tó yẹn òun ṣọmọdé kẹ sórí jẹ́ kí n sọ kíní kan fún ẹ. tí ò bá jẹ́ bó ṣe jẹ́ mo níyàwó náà tẹ́bí torí pé ìyàwó mi wà ní ìlú òyìnbó ni à ń gẹ́gẹ́ bí ẹlẹ́ran ara á máa ṣèyàn bákan tí ò bá jẹ́ yẹn ní ṣé wọ́n ló dẹ̀ kan mi ò sọ pé wọ́n náà ò dáa o mi ò lóò dá o ó dẹ̀ ṣáà ń ṣe báyìí farabalẹ̀ relax ayé yóò lè ó dẹ̀ ń ṣe bí ẹyin tó jẹ́ pé tó bá jábọ́ lẹ̀ṣẹ̀ ló máa fọ́. nígbà tí mo kọlù ẹ mo rí i pé ọmọ tó yẹ kí n tọ́jú ni ẹ máa bá ẹ fowó lò máa bá ẹ fi owó lò ó gbọ́ mi. àwọn nǹkan tẹ̀sí dùn mí ó dùn mí o. bínú ebi mo ti ní kó má bínú látẹ̀kọ́ náà mo ń bẹ̀ ẹ́ ni ó ṣe mí bákan ni máa náwó lẹ́ lórí o rẹ́rìn sí owó máa là pé ìmọ̀kan náà ń kẹ́ mi. Oyè ẹ̀jẹ̀ ń sọ̀rọ̀ ó lọ forúkọ sí tẹ́lẹ̀ tẹ̀kọ́ yẹn ní agbára òun èèyàn máa ń rò pọ̀ ọmọ oko ò lè ṣe ni o. ṣé mo ta. ọwọ́ rà mí lórí. ẹ̀yin lẹ́ni sọ bẹ́ẹ̀. kí ló ń ṣe ẹ náà bátìrì lára ẹ ní kọ́rẹ́ǹtì burúkú pọ̀ lára ẹ o. ìsàjìyàn. kí ni mo jẹ́ ń jẹ́ lọ gbọ́dọ̀ ṣá àbíkú ni ẹ̀ ní. ṣé kínní olólàmọ̀ ni olóbùkún ni yàrá. kí ló ṣe. mo sì rè mọ́ mi sẹ́ni ọkàn yàyà kú yà sí lójú ni. màmá ẹ ṣe wá dá sẹ́rí yà fún ẹ ó dẹ̀ wá dá o. ṣọlá nígbà tí mo mọ́wọ́ síbi tí mo jẹ́ bá ó ní ibi tó dé lára rẹ. lágbára yìí. ó ní lọ lóyìnbó. ẹ̀gbọ́n ẹ jọ̀ọ́ ẹ bá mi dáríjì òun náà mọ̀ pé òun ti fọ́ at least ló ṣe ń lérè àti pápá kiri pé káwá bá yín sọ̀rọ̀ ó ti fọkọ̀ òun gan mọ̀ pé òun mẹ́sàn-án ẹ̀yin ní kẹ́ jọ kẹ́ fọwọ́ wọnú kẹ́ dáríjì. wo ọmọ mi ni o mi ò yà rírọ àti padà àgbà ẹgbà fẹ àti padà nù sálọ máa eliminate máa finish ẹ kí ló ń jẹ lójú ìwọ oore ni mo ṣe náà oore ni mo ṣe I will turn you a rolling stone. ṣé mi sọ fún ẹ. Ajé mabinu àgbàgbà ní àgbà ikọ̀ gẹ́gẹ́ bí bẹ̀yìntì ti sọ bàbá ní bí ejò ṣe gùn láṣẹ máa dáná àásùnlé ológun kú ni bọ̀bọ̀ yìí
àfibí sólóore ni ẹ oore ní ẹ ṣe ẹ ò dẹ̀ fi san bí o gbádùn ó bàjẹ́ nígbà tó rọ̀ a ti fi ẹ símú a ti jàkàrà ilẹ̀ tí máa ga jù ẹ lọ ìwọ ìlú mẹ́ orí ẹ̀ ò pé rárá you are stupid. Yeye mo gbé 500,000 naira sí ẹ̀yìn búùtù Mercedes Benz mo náà tán lọ́dọ̀ I trust you I know you convert ẹ̀ sọ́ọ́dì náírà ẹ̀yìn ìlú mẹ́ gbàdá owó ìrà olóòrùn èmi yá tó fẹ́ gbọ́ bàbá ẹ̀ máa yọ bóòlù àbá ẹ̀ máa fi sínú wardrobe for evidence. Kiri gan ló lè ṣe bàbá òkèrè ìmọ̀ lórí tí ẹ̀yìn bàbá àbíkú àwọn púpọ̀ yẹn ló so lóògùn mi dé kéè bí ọrọ̀ ajé mi ló gbé mi débẹ̀ bàbá mo ní kí n take risk ní bàbá mi ò mọ̀ pé máa fún wọn dípọ̀ pọ̀ sí mi lọ́rọ̀. ó ti tọ́ ọ̀rẹ́ ti pọ̀ jù. dálé nù. a fi eléyìí náà gbogbo àìpẹ́ o gbọ́dọ̀ sọ̀rọ̀ o ṣe gan má fọ́n bú kọjá agbára ẹ o. ṣé ibi tí ṣe mí lórí bàbá mi. Bàbá fẹ́ yìí sí wíkẹ́ tó rọ̀ ní tó ṣe fún ẹ̀sìn lẹ́yìn náà àti nínú láwùjọ àwọn ọ̀nà. Tó jẹ́ ìdàpọ̀jù lẹ́yìn ká dákàrà ẹ̀ ó ṣe alẹ́ lóye. Àwọn àtúntà lákàrà ó lè máa jẹ́ ìta. A máa bá a náà rẹ̀. wọ́n bá ṣe agbẹ́rù gbọ́ irọ́ àwọn àlejò Lẹ́yìn àwọn eléyìí. ọ̀rẹ́ ẹ̀ tó bá rí bẹ́ẹ̀ ọjọ́ pé wà á mú kàn lé tọ́ra àjọ ọlá máa ṣe máa jí dàrọ́ ọ̀la. báwo ni ẹ ṣe máa yí mo ṣe lè blọọkì ní padà mo ṣe lè padà wá rí ṣọ́ bọ́ tí ẹ bá tètè rí pé tètè bá fi drop ẹ̀ sí ẹ̀rí sí àwọn ọmọ ìṣòro goods. Bàbá mélòó ló fẹ́ sà? Lẹ́yìn àbí máa rọ̀. àbórí ẹ̀fúrú àbórí ẹ̀fúrú mélòó ló fẹ́ bá wò. Bàbá ẹgbẹ́ ní 70-30 kí káwọn méjì wá sọ́dọ̀ yìí ní mẹ́ta lẹ̀. kékeré ìkan náà ló máa mú Ọmọ kan tó fẹ́ kan ló máa mú àwa láàyè yòókù ọgbọ́n àwa láàyè yòókù. Ọláìka Bójá Adé o, Rándú ni o, Rándú Avenue ni o. Etí tèrè, ní sàdé lọ́wọ́ ṣe. Ajé, ọwọ́ lókè fàjé, respect. wá gbọ́ orí o sí lásán o mo máa gba kòrónà 2012 lọ́wọ́ ẹ̀ Báyìí gbàgbé lè gbà. Parí ìjà láàrin wa yìí. kí o consider done. Ṣé kí n consider done?
Don't talk to me. ẹ má change ẹ o tẹ́mi bá go Lincoln ẹ má change the 220 ẹ má sọ di 220 bàbá ẹ má sọ di 220. Abeg get out this one you are talking too much. Olúwa mi sà. Olúwa mi. Dìde. Jókòó. Ó jọ mí lójú o. Ìwọ gangan ni bàbá kì í. Olúwa ní kákísà. Gbọ́nà kí ló ṣe mọ̀ ẹ́ pé àwa náà fẹ́ wá bá ń bẹ̀? Olúwa mi, ara ló kàn sọ fún mi ni mo ní sáré ta yín lólobó. Ara sọ fún ẹ. Bẹ́ẹ̀ ni Olúwa mi. Ó gbìyànjú o. Ọlọ́run ló yọ mí. Èmi gan lẹ́rù inú ọkọ̀. Ẹrù wà ń bẹ́ẹ̀. Ká ní ṣe ni wọ́n lọ bá mi bẹ́ẹ̀ ni bóyá mi gan ẹ̀ bá ti wà láhàámọ́. Ọlọ́run ò ní jẹ́ sá. Ọlọ́run ò ní jẹ́ sá. A jẹ́ pé Olúwa ṣeun ni. Ṣùgbọ́n Olúwa mi, ẹ dákun tí ẹ bá rìn ẹ̀ máa fura o. Ọlọ́run ò ní jẹ́ kí àwo fi ń ṣàwátì. Torí ẹ̀yin ní àmù tí àwa ń bomi mu níbẹ̀. Àwa nígbàdo àkọgbẹ dèpòdépò pípú fọ. Torí a ní bomi ìta fẹ́ lọ. Kò sẹ́yìn kò sáwà. Epo wa ní payín fún wa. Ẹ ní kú fọ́tayọ. Àwa sì ń gbádùn yín lọ́wọ́lọ́wọ́ báyìí. Má fọlá ṣeré. Ṣó wá rí eléyìí tó ṣe yìí, ó jẹ́ kí n mọ̀ ẹ́ pé o smart. You are a smart guy. Èmi náà dẹ̀ ṣe kí ni àjọ ẹ lójú. Dìde. Ṣórí Yorùbá máa ń pòwe kan ní tí awó bá kì fún yàn, èèyàn máa ń kì fáwọ́ padà ní. Máa gbé ẹ̀rìn. Olúwa mi. Máa já ẹ̀ sí. Olúwa mi. Ọkàn tiẹ̀ náà balẹ̀. Olúwa mi sí o. Olúwa mi o. Inú mi ò bá dùn. Ọkàn ẹ balẹ̀. Ó bẹ̀rẹ̀ ayé nìyẹn, má sọ kankan. Ó gbọ́ mi. Bẹ́ẹ̀ ni Olúwa mi. Bẹ́ẹ̀ ni sà. Bẹ́ẹ̀ ni Olúwa mi. Sẹ́rí mò ń fi dá yín lójú pé èyí ní fìgbà kankan já yín nítàn mọ́. Èmi náà sì ní bọ́mọdọ́ àbí mi jẹ́ lọ́dọ̀ yìí. Èyí sì ní já yín tàn mọ́. Ó ti tọ́. Ẹ ṣé Olúwa mi. Ẹ ṣé sà. Ọlọ́run jẹ́ pẹ́ fún wa sà. Ẹ ṣé gan-an sà. Má fọlá ṣeré. Olúwa mi. Olúwa mi. Ojú àwọn igi téèyàn bá fojú rẹ náà máa ń gbèyàn ṣubú gan. Mi ò rò pé o lè máa lọ. Ẹ ṣé Olúwa mi sà. Ọlọ́run jẹ́ pẹ́ fún wa sà. Ẹ rẹ̀ sà. tó bá jáde nísìnyí tó tètè wọlé sọ́wọ́ mi kọ́ ni wọ́n bì ní. ìfẹ́ di ọyìn lẹ́nu nígbà mo rí pẹ́ nǹkan yẹn kẹ́yìn bàrí ìlú yín ló jẹ́ kí n fẹ́ mọ́ ọ lọ. ṣé mo débi gáàsì rí ẹ wọ ẹmọ tẹ́ ń ṣe o kókó bẹ̀ bó ni ẹ ń lọ. ibi tí mò ń lọ bíi tìbọ̀ kí n tiẹ́ pẹ̀lú ibi tí mò ń lọ. Kí n tu ọ. sọ kọjá ń bọ́dà láì jẹ́ pé kọ́sítọ́ọ̀mù mọ ibi tó ń lọ ni. mò ń jáde. dákun ẹni bá ti róyún inú fúlàní yóò fẹ́ jọ pé funfun ní òbí o ṣékèsí pé ọ̀sẹ̀ tó fẹ́ mọ́ lọ ọjà ó fẹ́ lọ ra nǹkan ọbẹ̀. ìgbà náà nǹkan àti pé ṣé mo dágbére fún yín pé mò ń lọ ọjà. ẹ dákun mọ dáná ẹ ṣe mọ kọlà ni àbí tí bá tiẹ̀ kọlà ṣé ẹ bọ kọ́sọ́pọ̀ lọ ni gbogbo tó múra ẹ àti láìlọ́n tó mú lọ sẹ́mi ò ti mọ̀ pé ọ̀sẹ̀sẹ̀ ń lọ ọjà nu kódà ẹja bẹ̀rù Ọlọ́run síbí wọn náà máa ṣeré àwọn ejò inú mi ọmọ pé malians ni wọn máa jẹ bí ẹ̀fọn ti ń jẹ jíǹsì ni wọn máa jẹ ara wọn báyìí ni kí wọn máa jẹ ìfun mi tó sì máa kọ̀ǹdísàn mi láago kọ́ ọ̀sán. oúnjẹ ọ̀sán ti pẹ́ jù láago kan. ẹ dákun nígbà tó bá fọdún mẹ́ta pilẹ̀ wèrè níjó ló tó mọ fẹ́ mọ bùbí jẹ. ẹ ṣé kí mi kú dànù ni torí pé mo jẹ́ kúkú kí n kú dànù àbí ṣé mi kàn mo ṣe tàárọ̀ fún yín nígbà tẹ́ ẹ ti jẹ tàárọ̀ kí n mọ́ fọbọ́ kí n mọ́ palẹ̀ kí sínú mọ̀ bẹ́ẹ̀ ṣe ń wò mí tí mo fẹ́ rà pọ̀ lọ́jà tẹ́bí bá pa yín burúkú tó bá ń pa yín tó bá ti fẹ́ kọjá àfaradà ẹ bọ́ ta kẹ́ lè ra búrẹ́dì kẹ́ mọ́ ń dán. kí ló fariwo.
kí lẹ́jọ́ ń fàmùra yín lọ́wọ́. Wọ́n bínú sà wọ́n fẹ́ jáde ni mo bí lọ́rọ̀ bó ṣe bẹ̀rẹ̀ sí ní useless mi nù wọ́n wá rán mi lé. ń gbọ́. ẹ má dá wọn lóhùn jàre ibi tí ń dàgbére fún wọn náà ni mò ń lọ mo ṣàlàyé fún wọn pé mò ń lọ bìkan kí ni tí wọn bá ṣe ń bá mi sọ kọ́tà dọ̀tí nù. èyí tí wọ́n sọ yẹn náà ṣe kó pọ̀ jù ni. ẹ má bínú yìí ń bú wọn. rárá oríkèé ẹ̀ ni wọ́n sọ pé òun ṣépè lẹ́sẹ̀kẹsẹ̀ náà ọ̀dẹ̀ sọ pé ẹni tó bá sọ pé òun ṣépè kò ní dáa fún èwo lélẹ̀ tó sọ yẹn ẹ ṣọ́ra yín o. kílẹ̀ máa ń ṣe bí orogún náà gbà yín náà mi ò fariwo náà gbà yín o mi ò ń ṣaláriwo mi ò fariwo. àwọn bínú sà. ẹ ṣílẹ̀kùn ẹ̀dẹ̀ ń bá tèmi lọ. ọmọdé ìdáná. Fọláṣe ọ ń bọ̀ ní ìsìn ọmọ Fọláṣe má Fọláṣe. olúwa mi èmi ẹ̀ka sọ́tà. ṣàlàáfíà. àdúgbò ẹ̀kọ́ lọ́wọ́ sá. ṣé wọ́n ò gbàgbé ibi tí mo ní mò ń rán ẹ lọ nírọ̀lẹ́. rárá sá tó bá ti yégun yín ó ti yọ̀rọ̀ ẹ̀ tèmi sá. orí tiẹ̀ pé ń tiẹ̀. àmọ̀ rí nǹkan ẹ dákun torí Ọlọ́run nígbà tó fagídí jáde ń bí ní tó bá fẹ́ wọ àlìjánná tí ń bá sí géètì àlìjánná fún sẹ́mi pé mi ò lẹ́bi géètì ayé ní fún àmọ́ mi lọ́yìí o. bàbá tí ọ̀rọ̀ rẹ lẹ́nu nígbà tó ga dé ṣé wàá yí lè sí géètì àlùjánná dáa nàmọ́ lọ inú nẹ́sọ̀sì. mo dáná àfọ lọ àbẹ̀wò pàkó ẹ̀ gẹ́gẹ́rẹ́ bí òde ìsìn ẹ̀wọ̀n èrè ṣe ń warun òkè àbí bí àwọn ẹ̀tẹ̀ ẹ̀fọ́ èmi ní dáa nàmọ́ lọ tó ní ọ̀dàjọ́ ni àmọ̀ rí nǹkan òpó tí o ti mọ̀ bóyá òun ò fi kóná orí bíi náà búrẹ́dì ìwọ ọmọ gbóyún lọ ọ̀ ń gbọ́ ọmọ bàbá mi wàhálà mọ̀ dé o. Where is the package? Show all of that. Confirm. ṣé káwọn ọlọ́pàá yẹn tún dá ẹ dúró náà pẹ̀lú bí mo ṣe tẹ gbogbo bọ́tì rìn pé wọn ò gbọ́dọ̀ sí lọ́nà ń fẹ́ gbéṣẹ́ kọjá. àwọn ọlọ́pàá yẹn stubborn gan ni in fact ọkọ tí kọ́kọ́ dá mi dúró tẹ́lẹ̀ ó dẹ̀ ti check mọ́tò yẹn tó ti ní kí n máa lọ but suddenly another one kàn tún dá mi dúró even òun tiẹ̀ gbogbo mọ́tò yẹn ló tú palẹ̀ tó tú gbogbo ẹ̀yìn búùtù yẹn tó tú gbogbo ẹ̀ palẹ̀ alhamdulilayi ọlọ́run bá mi fọ́ ojú ẹ̀ sà ọlọ́run bá mi fọ́ ojú ẹ̀ sà. olórí burúkú ni wọn iṣẹ́ tí wọ́n rán wọn náà ń ṣe àwọn ọ̀gá wọn rán wọn níṣẹ́ tó pọ̀ tó yẹn however ó gbìyànjú iṣẹ́ ló ṣe o ọlọ́run ló ní kí n gbọ́n tó sọ wípé ká mú kinní ẹ̀ ká di kélekèle sáàrin àwọn aṣọ ọ̀rọ̀ mi làbá máa sọ o you have done well náà wà pẹ̀lú ẹ̀ ṣé o mọ̀ pé mo sọ fún ẹ mo ní mo máa jọ ẹ lójú mo máa ṣe nǹkan gidi fún ẹ ṣóré lè tó ṣe ẹ tó jẹ́ kọ́ká fò yìí mo láti ṣe nǹkan tó jọjú kí n ṣe fún ẹ torí ẹ máa retí kíní nínú àkáǹtì ẹ máa ṣe owó tó máa jọ ẹ lójú. ẹ ṣé gan ni sà. wá gbọ́ o ẹ ṣé gan ni sà. kò affect salary ẹ o kò ní kankan ṣe pẹ̀lú salary ẹ salary ẹ dúró sẹ́gbẹ̀ẹ́ ò ń ṣiṣẹ́ iṣẹ́ tó yẹ kó ṣe kó gba salary ò ń ṣe yẹn èyí tó tún ṣe iná iṣẹ́ ní lọ́tọ̀ jẹ́ kí n wá sọ kíní kan fún ẹ o ò ju ẹni tí mo lè bí lọ́mọ o ò ju ọmọ mi lọ mo dẹ̀ láti lè bá ẹ sọ̀rọ̀ sórí gbogbo owó tó ń rí fídé nǹkan mọ́lẹ̀ o ìgbà ò tọ́ lọ bí òréré o ayé ò dẹ̀ tọ́ lọ bí ọ̀pá àbọ̀ bí òní ṣe rí ọ̀la lè má rí bẹ́ẹ̀ o gbogbo tó bá rí kó má ṣe kí ni kó má fi jólẹ̀ èèyàn máa ń pọn omi sílẹ̀ de òǹgbẹ ni o gbọ́. bẹ́ẹ̀ ni sà ẹ ṣé gan ni sà ṣé ẹ lọ́rùn ọba mi dúpẹ́ fún yín sà ẹ ṣé sà ẹ ṣé sà.
Àkókẹ́ kí ló dé? Èwo ni gbogbo eléyìí tó mo rò pé wàá ti bọ́ṣọ ni. Ọ̀gá ẹ̀ ní bọ́ sọ̀rọ̀ ìbẹ́yìn lẹ́ni kéèkì nǹkan lọ jókòó sí inú yàrá yín. Láti máa ṣe kíni? Ó ti tọ́jú yàrá látàárọ̀. Nígbà tí mo ti sọ fún ẹ pé máa lọ sínú yàrá dé mi, ó yẹ pé tí mo ń tó kàn. Kí ló ń ṣe? Ọ̀gá sí ìpàtún fẹ́ ṣe kíní lálẹ́. Má ṣe ni. Òun yìí sí múdù. Kíni? Ó ti ẹ̀ pa mí lẹ́rìn ó sì ní múdù. Máa fi ẹ́ sí múdù. Kí ló ń ṣe ẹ́? Máa fi ẹ́ sí múdù jọ. Ara mi ti kálẹ̀ yìí ṣe. Wàá ṣe. Ó ní ṣe kíni? Kí ni mo á torí ẹ̀ ní kó máa bọ̀ níbi ó dẹ̀. Ọ̀gá mọ̀ bọ̀ sókè. Máa bọ́ ṣòkòtò wa ṣé máa parí ṣé ń fẹ́ parí iṣẹ́ tí ṣòkòtò. Àǹtí ọlọ́wọ́ ń pè mí sálẹ̀ òun ni wọ́n rọ̀ ọ̀rọ̀ nǹkan. Ó lè ra nǹkan kan ní mo bá gbé ṣiṣẹ́. Wọ́n bá mi sọ yẹn kí ló ń ṣe. Ó lò lẹ́kẹ́ ní. Ń lò lẹ́kẹ́. Ó lò. Bó lẹ́kẹ́ dànù jọ. Ó kéwé lọ́kùnrin tí mi ti rìn. Kí ló ń ṣe? Má má sọ́dọ̀ tọ́mọ mi lọ́wọ́. Ṣé oríra mi lèyí ṣe mọ̀dúpẹ́ mọ̀rúṣẹ́ jẹ́ mọ̀dúpẹ́ mọ̀rúṣẹ́ jẹ́ ó ṣe oríra mi lèyí ṣe mọ̀dúpẹ́ mọ̀rúṣẹ́ jẹ́. So ìbínú bàbá tó ń sọ̀sọ̀ rẹ tamara yọ o ti sẹ́wọ́n lọ́dún náà ní kọ́kọ́ bá síwájú dáná kọ́ lọ tún gbogbo ẹ̀sìn gbogbo ọmọ kò sẹ́wọ́n tó ṣe. mo wà sí ìjọ òní máa bọ́ lójú rẹ̀ ní mo fẹ́ sí ọ̀tá ìyá mọ́tò lọ kẹ́ẹ̀kan dírẹ́fà pẹ̀lú alẹ̀ nínú ọkọ̀ṣẹ́ kan níní aṣọ olúmọ abẹ́ mọ́ ní mi lára mọ́ o kò tó ààrẹ gidigidi ṣú ẹ ti pẹ́ báyà ní káà líbẹ̀ gan. Èmi ẹ̀rẹ́ ń de yẹn. Èmi. Sórí tí wọ́n bá wá bí ọ̀dà kò sẹ́wọ́n tó ṣe ń bẹ̀ ni kò kí o kò síbẹ̀ kò má kúrò mẹ́ kò bá síwájú ìtàkùn lọ sí kọ́kọ́ jáde kí wọ́n bọ́ mẹ́. Ó rí i pé iṣẹ́ tán lọ́wọ́ rẹ̀ ni. Èsù wà ọ̀pá ṣe èsù pàṣẹ pẹ̀sù olúmi máa dẹ̀ yín báyọ̀ tí ó kọ́kọ́ kọ mí báyọ̀ tí ó kọ́kọ́ kọ mí báyọ̀ bọ́lá mi wọ́n lè pa tí mo mọ̀ rí ni wò ilé ìdí burúkú yìí tí mo mọ̀ rí èsù pàṣẹ. Ṣé orírọ̀ mi èyí ṣe mọ̀dúpẹ́ mọ̀rúṣẹ́ jẹ́? Ṣé orírọ̀ mi èyí ṣe mọ̀dúpẹ́ mọ̀rúṣẹ́ jẹ́? Tó lè pa ẹ̀sùn kọ̀ọ̀kan níbẹ̀ yìí. Mo sì máa ń lálàá lọ pé mo jọba mo ní ìwọ kan ṣe bí olórí mi lọ́ba kúnlẹ̀ lọ́ba pé jẹ̀bi iyọ̀ kéèkù ìsọ̀lá. Akọkẹ́. Ìnáwó bújú tó lù báyìí rẹ̀ bọ́ kànga. Kí ló dé? Akọkẹ́. Omi dà. Mo ti fẹ́ rọ mi báyìí. O ti sọ mi nù kéèyí o. Akọkẹ́. Pẹ̀lẹ́. Ó yá gbà kó fi bọ́jú. Kí ló ṣe ọ́? Káyì, Màláíkà káyì. Ṣé bí ń pọ́ ni? Ògbópònù orí èèyàn tí ń bí oníṣẹ́ bí ń pa ẹni ẹbí ń pa mọ́ ẹbí ó ti mọ̀ pé olóyún nù òpònú tí ò dóyún mọ̀. Ọkùnrin yàn. Wá. Sórí ibi tẹ́mi wà yìí ọgbà àlùjẹ́ náà ni o kọ́nà má lè mí di ẹrù. Sórí tọ́lọ́run ọ̀bá dẹ̀ dá láàmú tó bá ń dara rẹ̀ láàmú onítọ̀hún òun ni ọmọ ohun tí ń ṣe o. Yàtọ̀ sí mi nínú ọgbà yìí àwọn 5 ló wà lábẹ́ mi. Èmi ní ń darí gbogbo wọn àtìgbà mo ti wọnú lẹ́yìn gbádùn bí ìrànú ṣúgà ni. Sórí ibi tọ́rọ̀ dé dúró báyìí èyí tí lè sọ yọdún àti gbà àtàkókò tí ń kúrò níbi tí mo wà yìí. Dákun ìṣẹ́jú kan ń pè ọ́ padà. Báńkì pé mo ní ọba kọ́ sọ pé sẹ́dà ká nọ́mbà mi fún un ṣe bí kíní ni ọba ọ̀dọ́ yín àbí ta ló ń bá sọ̀rọ̀. ọba àlú yín ni ọba àlú yín. ẹ̀yin tiẹ̀ kì í mọ bá wa. Nítorí bínú ṣe rí lòbí yàn ní tí mo bá lẹ́nu rẹ̀ ó ṣe déédéé ní tí mò ń bá bọ̀ nígbà mo á gbọ́ tó bá débi pé ìyá ahín mọ̀mọ́ ń gbádùn o kódà àwọn tí wọ́n ń dúró lábẹ́ mi wọ́n fẹ́ tó 5 ní ó tiẹ̀ wá fi ṣe ó lè rí ọ̀fẹ́ mẹ́rin sí mọ́ bí ṣe gbé ní ìtàrí tó ń béèrè ìjọ ọjà ó ti á fi ń yan gan òyà àná mo ti nà yá mi fà á ó tó fi lè mọ yan gan lórí fóònù pé àwọn 5 bẹ lábẹ́ ti ẹnìkan kò sí wàhálà àṣírí rẹ̀ ti tú sáwà lọ àká ti tú epo èmi sáré pé àkókẹ́ ń ṣe tùútùú ń ṣe hùn èmi rí pé ń sítọ́ ń bì ojú rẹ̀ wá tún funfun bí ọkọ̀ pijó tí wọ́n páàkì kalẹ̀ ọkàn mi kàn lọ ọ̀dọ̀ rẹ̀ ni mo ní ìwọ ni ó jẹ́ o unlimited
subscriber ló máa ń ṣe kí ló fà á ná ọ wàá mọ tan bluetooth kálẹ̀ ẹni ọba tí a tan bluetooth báyìí kó bónú èsèyàn dáadáa so pé kò sí àti yóò ní tú sáwa lọ ni kò wá sí wàhálà o ti fún lóyún àbí o ti dọkọ lóyún kò sí wàhálà ẹni ó kọ àjọ gbogbo ẹ̀ wọ́n gbọ́. sórí tó bá wò dáadáa ó rí i pé ìṣesí èmi àti ẹ kò jọra wọn sórí ọ̀tọ̀lọ́rọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ látẹ̀kọ̀ níní o ló dífá fún ọlọ́tọ̀ tó kọ́lé rẹ̀ sọ́tọ̀ èmi àti ọ̀dọ́gba àbí ṣé àtìgbà tí o ti rí tí wọ́n ti kó àwọn ọmọ òun dé ǹjẹ́ orí mi kí n bá ọ̀kanú wọn sọ̀rọ̀ rí débi tí nǹkan wàá dà wá pọ̀ pé yóò tiẹ̀ wá lóyún. dákun má bínú o àbúrò buhari ọlọ́tọ̀ ṣáṣẹ́ nígbà tó bẹ̀rẹ̀ sí ní ṣe àfiwé lẹ́yìn ṣe dìgbòlùjà èmi ló pọ̀ ń pọ̀ fọ ni ebi pretender ni ọ ṣé gbogbo àṣírí kí n mọ mọ ni níjà tó débi báyìí tó ti rí bí ẹsẹ tí wọn ṣe lọ́sọ̀ọ́ tó ń wò sùn gbígbà àgùntàn bá gbé mọ́ngòrò táwọn àròpọ̀ jẹ́ntù ni sẹ́mi wàá mọ̀ pọ̀ jẹ́ntù tẹ́mi fojú pé ẹ wo ọmọ níbi kéèyàn tó máa bu lówó kéèyàn tó bu gàrí kó fi ṣúgà díẹ̀ sí o sẹ́mi wàá mọ̀ pọ̀ dalẹ̀ ni ọ sẹ́mi mọ̀ pé ó burú ebi ọ̀dọ́gbọ́n ṣe ni ọ̀dọ́gbọ́n pretender ìwọ pretender àbí táwa wa pretender kan ò lè jẹ́ mí èmi mo jábí olórí burúkú tí ọmọ mi ni sẹ́mu dé sí mo lò lájà mo pẹ́ lájà gan ni mo pẹ́ lájà kí wọ́n tó dìpọ́tù mi ìwọ sọ fẹ́ mọ pretend ọfẹ́ mọ dínẹ́ mo dáná ayé mi o ẹ dákun gbà tíyàn méjì ń jẹun tẹnìkan ló ń gbọ́n bẹ́ẹ̀ ẹnì kejì ní ìmọ̀ pé wọ́n náà rí ẹ dákun táwa ní gbọ́n bẹ́ẹ̀ sẹ́mi àti ẹjú méjì lọ́nu lé ni àbí ṣé obìnrin ni ó fúnra rẹ̀ lóyún láì ṣe pọ́fẹ́ bí Jésù àbí sọ́dọ̀ rẹ̀ ní padà bọ́ Jésù ní gbà bọ̀ ni òpònú ẹjẹ́ jẹ́wọ́ káwo lè dá sọrú ọ. sẹ́rí tí n bá mọ̀ pé ẹjọ́ ìyà tí ò ní ìtumọ̀ lẹ́tún fẹ́ bá mi rò èmi ò ní kọ́ ti fóònù tí èmi ń kọ̀ lọ́wọ́ torí ìwúrò rẹ̀ ó ju tara ti yín lọ. mọ̀dára èmi àbí tó bá kọ́ọ̀lù tí nẹ́tíwọ́ọ̀kì bá lọ kọ́ pa mí tí wọ́n bá gbé e lè sí kí o kúkú lówó lórí rẹ̀ kí ni. ọ̀rẹ́ ẹ má dá o irọ́ nípa olòṣì ní alábùkún ní olófún àkókò olófún lóyún látàsírí ẹ̀wù rẹ̀ látàsírí ẹ̀wù bó ṣe ẹnu gbígbà àwọn gèsì sọ kó fún lóyún wọ́n kó fún lóyún èmi àti àjọmọ̀ dáàgì sẹ́mi wọn á fún lóyún àbí sẹ́mi àṣẹ nǹkan mi ní mọ̀ èmi tó pé tí n bá yóò máa mọ̀ àbí sọ̀rọ̀ pọ̀ ọ̀dọ̀ mi kọ́ ni kún wà ní ẹran tó yóò fún lóúnjẹ náà ní ọ̀fẹ́ yẹn ló jẹun ọ̀rọ̀ rẹ lẹ́rán sọ fún àkókò tí bá pín kí n lọ mójútó. èèyàn gbọ́dọ̀ máa fún ewu orí sí géètì. kọ́mìkì owó erí èmi ló fi erí pé erí fún sotiri àwọn èdè kan bẹ tó pé kọ̀yẹ́ kọ́ mọ wọ orí social media tó pé yọ̀ọ́ mọ ba nẹ́tíwọ́ọ̀kì jẹ́ ni àwọn ọmọ pa ń pè wọ́n kì í ṣe ẹ̀rọ erí pé dára wọ́n lọ ẹ̀rọ kò sí wàhálà ó níbi tẹ́ ẹ ti mú wa ọlọ́run bá yanjú ẹ̀ àwọn náà mọ̀ wọ̀ bí tó bá bàjá ọ padà wá fún alábọ̀ ìbú àlọ́ntàun àbọ̀ntàná rẹ̀ ọ padà mọ bẹ̀mí kí n dá sọ̀rọ̀ rẹ ni. èmi tí ìfi mọ́tò gbé ọdẹ lu yín. akọlẹ́yìn ṣé wọ́n fi mọ́tò gba ọwọ́ mẹ́wàá báyìí ìwé ìdọ́kọ̀dù sọ̀rọ̀ pé bí yóò ní kìí bẹ́ẹ̀. ọjọ́ mélòó lè máa ń fi ṣe irun yìí náà. Mama ti pọ̀ bóyá bíi èdè náà. Èdè. Lágbára. Ọ̀gbẹ́ náà ń ṣàánú àwọn obìnrin o. Ọlọ́run á dẹ̀ ṣàánú yín lóòótọ́. Ọ̀rọ̀ yín fàdúrà. Àmì o. Wò ó jẹ́ kí n sọ kíní kan fún ẹ kékeré. Kí sọ? Ọ̀la kọ́ ló lóun lọ. Ọ̀la náà ni o. Mo lè má yẹ kó lọ lọ́la. Lórí owó ni tẹ́ bá ti sọ náà làbí báwo. Tí o mọ tó máa ń pè mí. Much pọ̀. Much ó pọ̀. Sí problem. Kí ló ń ṣe? Má rọrí. Tẹ́ bá fẹ́ kí n lo a week, màá lò lórí owó ni. Ó ti tán. Kò burú. Kí ni egun o? Orí tiyín náà ni o. Àbí? Ọmọ ìdá I like this stretch. America ni wọ́n ti rà. America. Ọdẹ máa fún mi. No, má yẹ kí n fún ẹ, má rà tiẹ̀ fún ẹ. Ṣé ẹ jẹ́rìí? Àkókẹ́. Kí ló dé? Òun kà mí lóhùn ni àbó ń gbàgbọ́ ya. Nǹkan yín ló ń gbà tí mo gbọ́ ọmọdé yín lò. Tí o mọ̀ pé mo lálejò. Ó yá lọ wá drink fún. Ọ̀gá ìwà ń tẹ́. Shut up. Ọgbẹ́ni dákẹ́. Lọ wá drink fún. Mo ní kó lọ wá drink fún.
Come on, get lọ wá drink fún. Ṣé kàn fún ẹ ní champagne? Ó yá lọ fún ní champagne. ṣé pé gbogbo nǹkan báyìí ń ṣẹlẹ̀ nílé látijọ́ ìlú òbún wa gbọ́. àǹtí ọlọ́wẹ̀ kì í ṣẹ̀bi èmi náà ìfẹ́ náà fi gọ̀ mí àti pé ọbẹ̀ gọ́mọ lọ́wọ́ ọmọ sọ̀bẹ̀ ọbẹ̀ ti ṣe ń tí ó sì. ọmọ rẹ̀ rí òun báyìí o ṣe báwọn kóyàn bá wí ó lọ kó bá pàdé òyìn lọ́nà kó bá rí òun tán òyìn lámúra kéyìí ju ṣe bẹ́ẹ̀ ní. ṣẹ́rú àwọn sáwọn yín mọ tí ń jẹ́ báwọn bọ́n ṣe wà wọ́n fi ń tẹ́jẹ̀ ṣe ni kí ló kan rú àwọn báwọn. ṣé wọ́n ti fọ́ sí àwọn olóyún ṣá. mo ti sọ fún wọn láàárọ̀ yìí kan tó jáde. kẹ́ ẹ̀ ti fọ́. wọ́n sọ pé àwọn ti gbọ́. wọ́n láwọn ti gbọ́ wọ́n ti gbọ́ náà wọ́n wí o tán bá ti wá dé ó wà tún fẹ́rẹ̀ lọ bá wọn pé àbábá mi ẹ dákun ẹ ṣàánú mi ìyìnlẹ́ nìkan kan yín náà mo gbójú má fagidi ṣe o torí téèyàn bá fẹ́lẹ̀ mú ní máa ń níyì o torí àwọn bọ́n ṣe wà wọn àkọ́kílẹ̀ súlà ìlà o tó bá gbágídí lọ wọn ó bá yé ẹjẹ́ ni o. mo àmójú wọn tèmi rí láàárọ̀ yóò rẹ́rìn o. yóò padà rẹ́rìn kí wọ́n tó padà wọlé. oníbejì. ẹ fi mí lẹ̀ fún mi. Stop it. Move, John. Move. On that. How would you? Searching. My word. How would you? You know, boy, sharp. So to do information, my budget. You work. Ó yá ore mo ní kó má gbẹ́jọ́ jọ máa tù yọ máa bò ó. To be yourself in life. Sorry, bàbá. Ó dẹ̀ dá ẹ lójú pé kìíní yà á ṣiṣẹ́ fún nǹkan tí mo fẹ́ lò fún gan-an. Ṣé rí iṣẹ́ tí mo fún yín kò ń ṣe èèyàn kan kò ń ṣe èèyàn méjì mo ti tà fún wọ́n dẹ̀ máa ń confirm ẹ̀. Àjẹbí idán ni bàbá. Àjẹbí idán ni. Bàbá. Máa rí ẹ. Confirm bàbá. Máa lọ tẹ. Hello, ọ̀gá lébi oṣù ìyá bẹ̀ yá kó àrò iyọ́ láti àná ìlà kò kẹ́ létí di ọmọ ọdún kèṣe ó ti sún mi o mẹ́mọ̀ fòṣokòtà arílẹ̀ yóò mẹ́mọ̀ náà yá kó àrò ìjọ wo ni ibọ̀ mí kí ìyá mú mi kó níbẹ̀ yìí ìlà kò kẹ́ ẹ̀jẹ̀ jáde lábẹ́rẹ́ wùrùwùrùwùrù láti ṣe wọn oṣù mí kí ìyá mú mi mẹ́mọ̀ náà ni màá ti kó níbẹ̀ yìí níjọ wo ni ibọ̀ ìyá mú mi o. Ya tumu tare pone tentabola melezi. Oyogi murukuno tentabola melezi. Bode ẹ̀san rèé o. Ẹni bá gbé èbùkà ajere rẹ̀ o. Òye mi náà. Àmọ́ kọ́ tẹ̀ wá ní pé àwọn fẹ́ rí wa ní yàjóyàjó. Kí ló fa aláyìí tó fi kẹ́rù wá?
sani o gbẹ́rù tẹ wá ta ni. àǹtí aláwẹ̀ ẹ dákun ẹ fi tí ń ṣe tí yín o mo ní mò ń lọ sí òsín nǹkan mi ń bẹ kí n ti ń pẹ̀lẹ́rù tí mo dì dání wọ́n lọ lé wa. ṣé mo pé mo wọ́wọ́ rẹ̀ ẹ dákun àjànú lẹ́rù. ẹni àpè wá jẹun tó múni lọ́wọ́ dání ẹ ò rójú ayé oore níwọ̀n o orí mi gbọ́ jọ̀wọ́ máa ṣọ́ mi kí n má ṣe láyé. All right, n tí mo ṣe pé gbogbo yín ọmọbìnrin Àkókẹ́ òun ló sọ pé òun fẹ́ máa lọ ìyẹn ò dẹ̀ kàn mí I don't care téèyàn bá fẹ́ lọ kó lọ torí mo mọ̀ pé a ti rojọ́ bẹ́rìbẹ́rì fún gbogbo yín I cannot I don't care I don't bloody care man ẹ wo bẹ́ẹ̀ ṣe ń wò mí mo lè máa bá ń ṣeré o mo hard gan o I'm a very hard guy and I mean it hard guy ká má lọ rò pé bóyá tó yẹ pé máa ń ṣe kinní kan ẹnu kìnìún ló wà o ẹnu kìnìún ni ó wà mi ò dẹ̀ lè kó rẹ ṣe kí n tó máa kó ra yàgò lọ́nà kò possible ṣó ti yé tó bá fẹ́ lọ ó lè máa lọ ṣùgbọ́n ẹ̀yẹ́ kì í fi dá yín lójú mi ì lé o èmi kọ́ ni mo lé o mi ò lé ṣùgbọ́n nígbà tó ti ṣe tán tó lóun fẹ́ lọ yẹn so be it àmọ́ tó bá ti lè dá ẹsẹ̀ bọ́ síta kò tún ní dá ẹsẹ̀ yẹn wọlé mọ́. Okay, Baba, go before you think. kí n go before you think kí ni ẹ ṣeun ọ̀gá ẹ wò ìráyè àtúwí asán mọ́ gbogbo wa lànà pé tí onílé bá gbàyàwó àlejò ni ó lọ bálejò sì gbàyàwó onílé àlejò náà ni ó lọ àmọ́ Ọlọ́run ni ó sì dájọ́ àfẹ̀yìn pẹ̀rùn. kí ni ìtumọ̀ yẹn kí ni ìtumọ̀ yẹn kí ni ìtumọ̀ yẹn. wọ́n dandan kẹ́ ẹ̀ mọ̀ túmọ̀ rẹ̀ Ọlọ́run ni ó sì. bolódà. ẹ sà ẹ bá wọn jò láyé rẹ ó ṣòfò. orúlù. jẹ̀bi ọ I'm still loyal. gbọ́ ìwọ ló wà lẹ́nu ọ̀nà bẹ́ẹ̀ tí ọmọbìnrin yẹn tó bá tún padà wọ́n bí tó bá wọlé wàá rí pé kàn ojú mi kódà káwọn ẹbí ẹ̀ kàn tẹ̀lé wá káwọn wá bá bẹ̀bẹ̀ kàn fẹ́ dànù. ọ̀gá ló ló fò sẹ́ ẹni ẹ mọ̀ sàṣọ rẹ̀ wọ̀ o ẹni bá sàṣọ rẹ̀ wà máa rọ ọmọdé náà tù ní. ó gbọ́ mi. Yes sir. aláwẹ̀. wọ́n ń pè ní aláwẹ̀. ìwọ kitchen ló wà tẹ́lẹ̀ ṣorí láti sìn lọ ìwọ ló ń ṣe oúnjẹ tó ń dáná for everybody ṣorí iṣẹ́ Àkókẹ́ ó máa papọ̀ mọ́ tiẹ̀ ìwọ ló máa ṣiṣẹ́ méjèèjì pọ̀ ń sìn. sá. iṣẹ́ inú ilé ìwọ ló máa ṣe. iṣẹ́ tí Àkókẹ́ ń ṣe. mọ́ tiẹ̀ tí tèmi. bẹ́ẹ̀ ni wàá papọ̀. iṣẹ́ rẹ̀ ṣẹ̀ṣẹ̀ pé owó oṣù rẹ̀ báyìí. oyè biribiri oyè kan mi o oyè biribiri oyè kan mi o oyè biribiri oyè kan mi o iṣẹ́ ẹnu létí kan mi o tọ̀ nàm. Já tumutumu tare pone tentabola melezi. Oyogi muruki tentabola ọ̀dà mo ti gbọ́ ẹ mọ̀ pé ọlọ́la ọ̀dà kò sí yọnu ó dàbọ̀. ẹ pẹ̀lẹ́ o ṣé o sì ẹ wá rí mi kí lẹ wá rí mi fún. ẹ jọ̀ọ́ bàbá ìròyìn kẹ́ ló tẹ̀ wá létí pé ẹ máa káwọn yẹn lọ sí ìlú Èkó láti lọ ṣiṣẹ́ ó sì wù wá kẹ́kọ̀ọ́ ní lọ sà. ẹ fẹ́ lọ ìlú Èkó ẹ lọ ṣiṣẹ́ sátìwọ́ náà dúnú ilé kílásì kí ni wọ́n wà. SS3 mo wà bàbá wa. SS3 bẹ́ẹ̀ni. tí n bá ṣe ń ro ọ̀sẹ̀ fẹ́ parí ìwé mẹ́wàá nù o. bẹ́ẹ̀ni. wọ́n ń kọ́. SS1 wọ́n tiẹ̀ tí ì súnmọ́ bí ara ẹ wò ẹ má jẹ́ ń tàn yín ṣe rí bọ̀dá mi tí ń lọ nǹkó yín bá lẹ́kọ̀ọ́ tó ti yé kì í ṣe ara àlẹ́ yìí o ara àlú èbó ni tí n bá kó ẹ̀yìn wíwìnwín lè kó yóò sọ̀rọ̀ sí mi bí mọ̀mẹ́ntì mo ní ṣe rí ẹjẹ̀ má tàn yín bọ̀dá mi ò lè gbárù eléyìí àwọn tí mò ń kó lọ Èkó tí wọ́n lọ ń ṣiṣẹ́ lẹ́kọ̀ọ́ àwọn tí wọ́n ti tó Èkó gbé ni bí ọlọ́mọ mẹ́ta bí ọlọ́mọ méjì
ẹ pé wọn ó ṣiṣẹ́ kárakára ni ẹ kéré àbí irú wọ̀nyí nísìn ó lè kó ó ti lóòkó ti dójú bọ́ lójú ara ẹ o sì kéré kọ̀ ẹ́ kó tí kò lábẹ́ ẹ̀yà ẹ má wá rí mi gẹ́gẹ́ bí ẹni ibi o ṣẹ́gbọ́n mo fẹ́ kẹ́ kàwé yín débi tẹ́ kẹ́ kàdé má ti sáré kó ṣẹ́gbọ́n mo sọ fún yín ẹ má rí mi gẹ́gẹ́ bí bàbá tí ò ṣe o ẹ bá nílò ìrànlọ́wọ́ mi ẹ máa súnmọ́ mi kẹ́ wá tó ti yé Ọlọ́run wà pẹ̀lú yín ṣẹ́gbọ́n bọ́dá mi ò ní gbà bẹ́ẹ̀ láéláé ẹni ẹ pẹ́ láàrin ara yín kẹ́ fúnra kan ó dàbọ̀ ó dàbọ̀ mo jẹ́rìí bọ̀dá mi ebo ni bí ọ̀pẹ rẹ̀ ẹlẹ́kùn bá kóró àwọn eléyìí lọ sáàdì abuse jazz abuse ní ọ̀ máa tẹnumọ́ ọlọ́mọ ajá ara ẹ̀dá ẹ wo ọmọ yìí dà. ló dé tó wọ́ mi wá bí. ara fún mi ni pé nígbà tó ń ṣe ọlọ́fi bàtájọ́ yà ó ṣe oyin biribiri ọkàn mi oyin biri ọkàn mi o kò yé mi dákun lówelówe ló lùlù àgídìgbò mọ̀jẹ̀ fàárẹ̀ ó fọlọ́ lọ fọ́. iṣẹ́ ń pọ̀ ní iṣẹ́ inú ilé iṣẹ́ inú ilé kéèyàn mọ tẹ́bẹ̀dì kéèyàn mọ gbálẹ̀ kéèyàn mọ ṣe gbogbo iṣẹ́ ń pọ̀ ó pọ̀ fún mi kí n tún mọ dáná mọ́ ná. ìwọ ló pé àkókẹ́ tí tẹ́bẹ̀dì jọ kan tó lórí better life wé ìwọ náà lè rí 1000 yìí ìwọ sáájú ọmọ kan sẹ́nu. tó wà lẹ́yìn ẹ̀fà ó jèjè lọ tó bá mú tó wà lẹ́yìn ẹ̀fà jèjè lọ iṣẹ́ àwọn ò tọ́ sí mi wo àkókẹ́ tó lọ tí ẹ yé. ọlọ́tọ̀ bá Joseph gbẹ́rù rẹ̀ nílẹ̀ lérí yọba wọnà gbé tiẹ̀ yọbọ gbé. ọwọ́ upgrade orí ibú nù èmi ò fẹ́ rú promotion báwọn promotion orí ibú nù. ẹ tiẹ̀ bá yín kiri sí sálárì rẹ̀ nǹkan. wọn à lè rí àbí tí ọba tó máa wọ́ ọ̀sìsì aláì kò lè yí ọ èmi lọ yé biribiri ọ̀nà kó wo ti yí biribiri kèmí náà kò lè kan rú wọ biribiri. ẹ jẹ́ pé Ọlọ́run ó kó yín yọ Ọlọ́run mọ̀ bọ́ sí. yóò kó mi yọ. ọlọ́pàá bí mo ṣe rí ni ó bó ṣe bẹ́ẹ̀ kó ẹ̀gbọ́n mi lẹ́ni ó ẹ wá wò àgbọn ṣe òyìn ṣe bẹ́ẹ̀ ojú olóko ní kùdùkùdù kò sẹ́yìn kẹ̀kẹ́ tó jẹ́ wọ́n ní gbogbo wọn. bàbá ẹ má ké mọ́ ṣẹ́gun nǹkan tó wà lẹ́ ló máa níyànjú madam sáàmọ́ ẹ̀yin ni ẹ̀ ń tọ́jú chief. èmi mò ń tọ́jú wọn. even oúnjẹ tí wọ́n jẹ lálẹ́ àná yín lẹ fún wọn. èmi mò ń sọ oúnjẹ mi mò ń dáná fún gbogbo wọn nù ilé èmi náà mo dáa èmi náà sì jẹ́ ń bẹ̀ gbogbo wa lájọ jẹ́ mi mò ń dáná. ọ̀gá tó bá rí bẹ́ẹ̀ a máa lílo yín lágọ̀ọ́ wa. kí lẹ wí. a fẹ́ béèrè àwọn ọ̀rọ̀ kan méjì lọ́wọ́ yín. ọ̀gọ́lọ́gbọ̀ àwọn yòókù ńkọ́. gbogbo wa náà là ń lọ àtẹ̀yìn gan. èmi lè lọ ẹ ò sì já ẹ bá kó gbogbo wa lọ. Jatumu tare pone tentabola melezi. Oyogi murukuno tentabola melezi. arábìnrin ǹjẹ́ wàá wí àìpé gbogbo àwọn tí o serve ní juice pẹ̀lú chief gbogbo wọn ni wọ́n jẹ́ Ọlọ́run nípè. mo dáhùn mo mọ̀ ti gbé àwọn ará bí tún tẹ̀lé mi débí yìí mọ̀ nǹkan kan pa rẹ̀. arábìnrin kí ni ìbáṣepọ̀ tó wà láàrin wa àti chief. Come in. Daddy ẹ ti fẹ́ sùn. ọ̀gá o àṣewọ̀ ọmọ yìí tiẹ̀ gbọ́fẹ̀. Daddy tó bá yẹ pé tìyàn mo gbọ́ mo gbọ́fẹ̀ kódà mo mọ̀ fẹ́ sú
irọ́ ni. mo ń súfèé. ò ń súfèé. bẹ́ẹ̀ ni. ó yá súfèé fún mi. ṣé irúfèé bá ń wá ni ẹ dákun ẹ sún sẹ́gbẹ̀ẹ́ lọ́nà ìjà rẹ̀ dájú. Adi o. O gbọ́ ìfẹ́ lóòótọ́. Mo gbọ́. O gbọ́ ìfẹ́ lóòótọ́. Mo gbọ́ bàjẹ́ sẹ́yà. Mo gbọ́ gan. Dádì ti kan mi róró. Ẹ ní ìdí gbogbo eléyìí. Kí ló dé? Ṣé mọ́tàn yìí? Ṣé fíìmù ni? Ẹ ní wò tán. Ẹ kùnrin bíi àkúnwọ́jú ni. Wàá kọ orin. Ẹ kún. Alala o. Dádì. Yé. Lálá kúkúrúkú ìsinmi o. Ayi. Àwọn èèyàn náà. Owó ọ̀gá ọlọ́pàá àárín yìí ò yé mi. Bẹ́ẹ̀ sì ṣe ń wò mí yìí ibi tí wọ́n bá fi ẹlẹ́mọ̀ sọ mi sọ ibẹ̀ ni máa ń sọ èmi ọmọ tó ṣogun lọ láti ń rọ̀yọ̀ ẹnu géètì èmi èkó ń bẹ ibẹ̀ náà mọ̀ máa dúró sí i kódà bẹ́ẹ̀ sùn tẹ́ lálẹ́ ẹnu géètì lẹ́ẹ̀bà mi ní èkó ń bẹ bẹ́ẹ̀ mọ̀ máa sùn. àmọ́ ìwádìí fi yé wa pé wọ́n lọ pẹ́ jù náà àwọn òṣìṣẹ́ chief ó mọ àwọn tí wọ́n jọ ń jẹ àwọn tán jọ ń mu àtàwọn tán jọ ń rìn a rò pé ó yẹ kó mọ àwọn tí wọ́n jọ ní gbọ́n mi sí omi ọ̀tọ̀ tàbí gbólóhùn aṣọ. iṣẹ́ rí tí ìwádìí bá sọ pé mi mọ̀ pẹ́ jù ìwádìí rí sọ. èmi náà mọ̀ pẹ́ jù kódà bẹ́ẹ̀ sí wò mí èmi ni head of staff èmi tún ni the leader of the house kódà alákòókò kan wọ́n fẹ́ fún mi ní senate president èmi mo ní kọ́rùn ọmọ wọ̀ mí ní kí wọ́n fi yún lẹ̀ èmi ni mo mọ wọlé wọ̀de wọn ṣùgbọ́n sẹ́ẹ̀ rí gbogbo èyún kó tó di pé chief travel ni o ẹ rí ẹnu ìgbà tí chief dé yìí ìrìnà rí nǹkan kan mọ́ ojú orí yín tó ẹlẹ́wọ̀n mọ́kọ́jú sí mọ́kọ̀yìn sí yín kò sí tí mo fi rọ́ọ̀sì mo ti dàgbà ilẹ̀ lọ́jà gbé mọ́ mi mọ́ lọ́jọ́ lórí yìí tó gbọ́dọ̀ mọ́ parọ́ pẹ̀lú ọjọ́ orí mi sẹ́ẹ̀rọ ọmọkùnrin kan bẹ tí wọ́n ń pè mọ́ Fọláṣeré ó ń lọ́wọ́ ọ̀tún ó jẹ ọ̀tún ó tún jẹ òsì wọ́n lè yẹn dùn ní ìmọ̀ọ́mù kò tún jẹ Sẹ́ríkì gbogbo ẹ̀ lọ́jẹ́ lọ́dọ̀ sífù lọ́mọ wọlé wọ̀de wọn bẹ́ẹ̀ sí wo tí mo máa wà lẹ́nu géètì sífù lè jáde nígbà mi tí ni màá kọ́ lọ aṣọ tí wọ́n wọ̀ bọ́ wọ́n Fọláṣeré òun náà ni máa mọ gbogbo ẹ̀. máa Fọláṣeré. bẹ́ẹ̀ ni èmi kí mo pa sífù. ẹni tó sọ bẹ́ẹ̀ rí sọ gẹ́gẹ́ bí ipò mi nínú ilé àṣẹ driver àtún lè pè mí ní amúgbálẹ́gbẹ̀ẹ́ fún chief àti pé ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni èmi pẹ̀lú chief jọ máa ń lọ sí ibikíbi àwọn tí mo tún lè ní mo mọ̀ mọ́ ní àwọn ọ̀rẹ́ wọn tí wọ́n jọ mu juice tó ṣekú pa wọn àtún fi. ẹ jọ̀ọ́ ẹ má bínú pé àdáyé làwọn wá síbi. no not at all iṣẹ́ yín lẹ̀ ń ṣe sí problem. báwo lẹ ṣe mọ chief Aigbe. Aigbe chief Aigbe yes. Is a colleague in fact a senior colleague. ẹ jọ̀ọ́ ṣé a lè mọ nǹkan tó pa ẹ̀yin àti wọn papọ̀. Chief Aigbe we do transact together we sell we buy we import we export so kátàkárà ṣá ọ̀rọ̀ gan. tí máa gbọ́ yín dáadáa ẹ jọ ń ṣe wọléwọlé dáadáa. Yeah a máa ń ṣe business papọ̀. but kí lẹ mọ̀ nípa ikú chief. Ikú chief ṣé kí n jẹ́ pé ẹ fura sí mi báyìí. no. then kí ló prompt the question. ẹ má bínú sá a gbọ́ pé misunderstanding kékeré kan ọ̀rọ̀ wáyé láàrin ẹ̀yin méjèèjì. fine ẹ̀yin ọlọ́pàá tún ti dé o lóòótọ́ èmi àti chief Aigbe a ní little misunderstanding and àwọn ọ̀rẹ́ wa ti bá wa parí ẹ̀ even just of recent. okay wọ́n ti bá yín settle ẹ̀. Yeah. but ọjọ́ tí gbogbo àwọn colleagues yín àtàwọn yín tí wọ́n lọ lé chief. okay. a gbọ́ pé wọ́n mu drinks kan lé chief. Yeah. but ẹ̀yin ò sí níbẹ̀. mi ò sí níbẹ̀ and yẹ máa béèrè yẹn lọ́wọ́ mi àwọn tán lọ tán pè mí dání ló yẹ kẹ́ béèrè lọ́wọ́ ló yẹ kẹ́ máa béèrè nǹkan bẹ́ẹ̀ lọ́wọ́ wọn not me. Excuse me gentleman, am I under arrest? gbogbo ọlọ́pàá gbogbo tẹ́ ń sọ yóò yé mi ẹni tẹ́ ń sọ ìgan ìmọ̀ débi pé ń gbà nǹkan lọ́wọ́ rẹ̀ fi pa olóore mi. arábìnrin tí ó bá nídìí iṣẹ́ èkú déédéé ṣe ìwádìí fi yẹ kó yé wa wípé inú juice tó sáfù chief àti àwọn ọ̀rẹ́
ó ní wọ́n fi nǹkan tó pa wọ́n sí àbí torí pé mo ti ń bẹ ṣeré jù. rárá o bá a ṣe ń fegun òtòló ètò náà ni ẹja máa fi tò lọ o. But egun òtòló náà mò ń lò fún ẹ ṣé kí n lo tòjò gẹ fún ẹ ni. ẹ wò ọ̀gá ọlọ́pàá èmi ò mọ̀ pé bóyá ẹnìkan kan rí wa àbí wọ́n mọ nǹkan tí ń ṣẹlẹ̀ àmọ́ ṣá ṣé nǹkan tó ń ṣẹlẹ̀ yìí kò papọ̀ mọ́ra wọn kò jọra wọn èmi kọ́ mo pa sífù bóun ní ṣe wá ronú pé kí n pa sífù kò jọra wọn ẹ ṣàánú èmi kọ́ ẹ wò gbogbo nǹkan tẹ́ bá lè fi wá ní kẹ́ fi wá gbogbo ìwádìí tó wù kẹ́ ṣe ìmọ̀ nǹkan kan pa kú sífù. èmi ní ò sọ pé wọ́n ló pa chief mo fẹ́ kó gbọ́ mi lágbọ̀ọ́yé o ṣùgbọ́n ó yẹ kó lè bá wa ṣe alámì àwọn tó ṣe okùnfà kú chief. ọ̀gá ọlọ́pàá èèyàn mọ̀ níkà o torí téèyàn bá níkà ọ̀gá ọlọ́pàá ẹ jìnnà sọ́gà sífù mọ̀ dá o ẹ wò ká fi tàbò sí kún ká tó yọ tẹ̀gàn kó mbẹ èèyàn mọ̀ ní sífù o kódà bẹ́ẹ̀ sí ń wò mí tí ẹ bá sọ pé bíbélì ní èèyàn gbọ́dọ̀ fẹ́ràn ọmọnìkejì rẹ̀ ju ara rẹ̀ lọ mo fẹ́ lè sọ pé ikú tó pa sífù kó pa gbogbo àwọn òṣìṣẹ́ wọn sífù dá sí wa bẹ́ẹ̀ sí ń wò mí yìí bí mo ṣe kéré tó wájú yín. mo kánjú obìnrin méjì ọmọ mẹ́ta la mo bí àǹtí bí iṣẹ́ yìí náà mo sì ti ń rówó tí mo fi tọ́jú wọn. ọ̀dọ̀ sífù náà ni wọ́n ti máa fún mi ní allocation allowance wọ́n ti máa fún mi millennials wọ́n máa ń fún mi kí wọ́n àwọn fẹ́ kí wọ́n kú sí kí wọ́n fẹ́ gbà nù kú wọn mo bá rí kú tí ọ̀pọ̀ àwọn màá rè ni èrè ni ìmẹ́ni ọ̀pá sífù ọwọ́ mi rè o. mẹ́ni tó pa chief. My dear sister obìnrin ní obìnrin lèmi náà mo dẹ̀ mọ̀ yípo wà ṣọ́ ọ̀rọ̀ tó wà nílẹ̀ kò ń ṣe kan tó léwu mi dẹ̀ ní fẹ́ káwọn ọ̀gá mi ò wọlé kí wọ́n wá máa fọwọ́ líle kí wọ́n fi máa mú ẹ exactly kí ló mọ̀ nípa kó ṣe. mọ̀ mẹ́fọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ń lifọ̀ ẹ̀sùn kọ̀ọ̀kan mọ́mọ́ nípa ogún sífù o ṣé iṣẹ́ kí mi ṣe nílé lifọ̀ kí mi gbá kété ìyíkulé kí mi gbá ojúde kí mi nu kété alẹ̀ ibi kọ́ bá ti dọ̀tí kí mi bá wọn tọ́jú kété ẹ̀gbẹ̀gbẹ̀ ilé mi yí ọnu ilé ẹ̀sùn kọ̀ọ̀kan mọ́mọ́ ní mo kàn gbọ́fọ̀ ká kan kú náà ní o mi lè Èkìtì jìnnà sí Ìbàdàn oúnjẹ gbogbo nǹkan tó sọ látàrí ṣó mọ̀ pé mi ì gbọ́n kankan tí bá ní kí n máa sọ kọ statement lórí nǹkan tó sọ yìí máa kọ́ èdè sí ẹ̀wọ̀n ní straight. mo rán ọ̀rọ̀ lè ṣiṣẹ́. ká believe pé kò sí nǹkan kan tí kò lè ṣẹlẹ̀ yàtọ̀ sí aláwẹ̀ àti kékeré ta ló tún fura sí. ẹnìkan tí mo tún lè ní mo fura sí ó ti fi lé sílẹ̀ bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn kí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ rárá. What? ọ̀sẹ̀ méjì. arákùnrin ta ló ń jẹ́ Àkókẹ́ Adérọ̀gbà. Lord of mercy, fàánú bá wà rìnrìn àjò láyé. Ojú ayé lẹ́rí ẹ̀ òun. Já túmùtúmù tààrẹ pọ́nẹ́ tẹ̀ntàbọ́lá mẹ́lẹ́sì. Oyogi murukuna tẹ̀ntàbọ́lá mẹ́lẹ́sì. Bóde ẹ̀sán rèé o. Ẹni bá gbin èbù ìkà àjèrè rẹ̀ o. Èdùmàrè kórìí mi má jẹ́. òun ni o ọlọ́pàá òun ni o ìwọ àsọmọlẹ́lẹ́ ni ọdún mo ṣe tẹ́lẹ̀ sí ládùúgbò rẹ tí mo ṣe fún ọ ẹ wá pa bọ̀dá mi ọwọ́ asáwábúlé ọlọ́pàá bọ̀ ọ̀rẹ́ náà sùn kẹ̀tẹ̀ ń wọ́n wá pa bọ̀dá mi ọwọ́ asáwábúlé ládùúgbò rẹ tí mo ṣe fún ọ ọlọ́pàá ẹ má bàa rojọ́ ẹ mú kẹ lọ́pàá. ẹjọ́ tó lọ ẹjọ́. gbogbo tẹ́ bá sọ láfi jẹ́rìí tako yín níwájú alájọ́ ó yá mú. ìyá àjẹnìyà rẹ ẹmu lọ wọ ọwọ́ asáwábúlé ọ̀pá mọ́lẹ́. ọ̀rọ̀ ayé yìí Ọlọ́run nìkan lé o. Bàbá olówó gbó ìwọ
ó rò pé ò lè báyé tèmi jẹ́ kí wọ́n tún wá mọ̀ gbáyé. àkójúkù rẹ lọ́nà ọ̀run àkójúkù ẹ lọ́nà ọ̀run nítorí mọ́ jẹ ní ọ̀pọ̀. Òde ẹ̀san ẹni dájọ́ máa kó òkò tájú síwájú a máa bá lọ́jọ́ kan àṣegbé kan sí láyé. Ó mà ṣe o ìjọ jẹ́ mọ̀ pé kò kí ṣe chief nìkan ló fi ìwọ ronú ẹ pa tóun àtàwọn ọ̀rẹ́ ló jẹ́ rán lọ́rùn àrèmábọ̀. mo dáràn chief nìkan mo fẹ́ pàṣà o àṣìṣe ní tàwọn ọ̀rẹ́ wọn mo dáràn yé mo fi ṣe ìjọba ìjọ. Arábìnrin sá. Ibo ló ti rí májèlé tó lò. ó ṣẹlẹ̀ pé ó láti kan tó máa ń ta oògùn ní àdúgbò wa àwọn ọmọ wa lọ bá fún tọ̀dọ̀ mi pé mo fẹ́ dèmi ara mi légbodò àwọn náà ní kàkà tí ìfìgbẹ̀mí ara mi kí n kúkú pa ẹ tó ṣèkà fún mi ní sá bí mo ṣe wá ṣe tí mo ṣe tán mo wá sákú òǹlé àwọn tí ń fún. Arábìnrin sori kò ní wù mí kó dájẹ́ ìyá yìí á wù mí kó fún mi ní àdírẹ́sì tó ta oògùn fún ẹ tó fi jẹ́ pé bóyá ẹnìkan ló ta fóònù náà ó fi lè dáyà ìjẹ. Rárá o ẹ wò sẹ́rí ó pè mí kí n dáyà ìjẹ fúnra mi ìyìn lè sàpò bẹ́ẹ̀ tó ràn mí lọ́wọ́ ó wù mí ẹ lè fi yá títí ẹ lè fi kú tèmi ìyẹn kọ ẹ̀dọ́gbùn tó ẹ méje sàpò bẹ́ẹ̀ lélẹ́rìí ìdẹ̀jẹ̀ ya gbogbo rẹ̀ ejò yìí lè dárúkọ owó yìí tí èyí ìpọ́nmi tó ń gbé gan ti kú ọ̀bẹ ejò. Ọ̀gá ọlọ́pàá ó sì ní láàánú pé èmi tí mo jẹ́ kí ẹ rí ojútùú ọ̀rọ̀ lẹ́kọ̀ọ́ lẹ́yìn fi sílẹ̀ lẹ́yìn tẹ̀sí ti dá gbogbo àwọn ìjókòó sílẹ̀ pàápàá jùlọ ẹ ti rí ọ̀daràn tó ṣekú pa chief ìdí nìyí o tí àwọn afurasí ò kì í fẹ́ ran ọlọ́pàá lọ́wọ́. Rárá o arákùnrin ṣẹ́rí iléeṣẹ́ ọlọ́pàá ìgbà kan bó ti yàtọ̀ sí tìsín this is a reformed police force a kì í gbé lẹ́yìn alábòsí rárá ṣẹ́wárí iléeṣẹ́ ọlọ́pàá ó lóyìn lọ́gàn ẹnu pé ẹ ṣe tó rẹ́yìn lẹ tàn mọ́lẹ̀ sí gbogbo nǹkan tí ó ṣókùnkùn sí wa àmọ́ o. àmọ́ kí ni ẹ tún ti ń bá nǹkan mi bọ̀ o. Arákùnrin wọ́n síwájú ẹlẹ́dẹ́pẹ̀ẹ́dẹ́ jọ ta ló ń jẹ́ Chief Olówáké. Ọlọ́run ìyá nílẹ̀ wọ́n fi sí ọ ni ebi ẹni bẹ́yàn bá sùn ìtóbi sí ni ìwọ wá sùn o sì yọ̀ tán bí àbẹ̀là kí ló dé. kì í ṣẹ̀bi èmi náà àìta ọjà yìí ni àìrí kan ṣe kan ló sọ mí di kí n máa sùn lọ́sàn-án gangan. àìrí kan ṣe kan ìyá ń jẹ ọ́ wọ́n ń sí ọ ìwọ gan tó ń ṣe rẹ̀ ṣé wàá mọ̀ pé ìgbìyànjú ló dífá fún mẹ́gáàdì tí ń ta góró rẹ̀ ìgbìyànjú lágbóore ṣé bí sẹ́lù ń ṣe gbìyànjú láti wá owó kó o fi ra àwọn nǹkan pẹ́pẹ́pẹ́ síbi àwọn ọjà rẹ̀ yìí káwọn èèyàn tiẹ̀ máa lè wá láti wá máa bọ̀ ṣiṣẹ́ ń bì wo bó ṣe ń bá a lọ yìí kò fẹ́ yé mi o. ó ṣe gan ni ọ̀rẹ́ mi ṣùgbọ́n àti ra nǹkan pẹ́pẹ́pẹ́ kọ́ ó wè mí ní àti rà á ṣùgbọ́n olóòtú ní bóun ọ̀bá sí ilé ká má dámọ̀ràn lẹ́yìn òun kí ni mo fẹ́ fi ra kò sówó àmọ́ àìrí wúlò sẹ́n kí ló bá wa gan-an ní pàtó. wo ọ̀rọ̀ tiẹ̀ gan-an ni mo fẹ́ mú gbọ́ mo fi ọ̀rọ̀ tèmi lẹ̀ mo fẹ́ mọ́rọ̀ lọ́rọ̀ gbọ́ yọ̀ọ̀dà fún ọ sórí lálẹ́ mọ́júmọ́ àárọ̀ yìí
táyọ̀ ọkọ̀ ọ̀gá mi jò wọ́n wá ní ìrèmú fọ̀gá wa mo sì mọ̀ pé bí n bá ìdọ́dọ̀ rẹ kódà bọ̀ jẹ́ múrí márùn-ún ni ọ̀gá bá fún ọ mo mọ̀ pé 10% tèmi ọ̀yọ́ ń bẹ̀ ni mo ṣe wò pé kí n wá sọ́dọ̀ rẹ bó ṣe wá tètè bá wa ṣe torí ọ̀gá àtìyàwó wọn ń jáde báyìí ọ̀yá bó ṣe wá tètè lọ́ọ́ máa ṣe. a má jà síbẹ̀ ọ̀rẹ́ wa àìgbó sẹ́rìn ìwọ máa sọ èmi náà máa hùn kẹ́pẹ́pẹ́ tó yẹn mú ń bà ọ́. ọ̀dà kò burú èmi náà wàá jọ lójú tí mo bá fi retí rẹ tọ́ ọ̀bá ti dé ojú ọ̀nà gan ní ti yà mẹ́lò mi dà ẹgbẹ́ mi ní lẹ́yìn rẹ̀. ọ̀dà àdúró lẹ́yìn mi kémi ọ̀jára wájú ìwọ jẹ́rú ẹ̀yìn. Yeah, Alpha. Wọ́n náà wá gọ́nsìn. Báwo ló ṣe fẹ́ sọ owó yẹn sìn? Báwo ló ṣe ronú bẹ́ẹ̀ yẹn? Èló lówó yẹn gan? 10 million naira. So 10 million lè fẹ́ gbé sí ọ́fíìsì. Okay, well, in the alternative, my advice pé bóyá kẹ́ máa gbóhùn yẹn bọ̀ nílé ọ̀dọ̀ mi. Ilé mi á wà more safer, I am sure. It's alright. Ẹ̀yẹn tó bá ti ń bọ̀ kó call mi torí mo fẹ́ jáde. Alright. Màmá retí call ẹ. It's alright. Yes, sir. Oh, forget. Yes, sir. Jẹ́ ìgbà epo wà bẹ́ẹ̀ yẹn ṣá. Ṣé o ti parí ẹ̀? Bẹ́ẹ̀ni sir, mo ti ṣetán sir. Ó ti wà okay. Bẹ́ẹ̀ni sir. O sure? Kò lè dá wa láàmú lójú ọ̀nà. Kò lè dá yín dúró sir. That's good. Iná ní kí n mú wá fún ẹ. Ẹ sá ṣẹ̀wá lọ́wọ́ sir. No, like how much? Ẹ ṣẹ̀wá lọ́wọ́ sir, ẹ ṣẹ̀wá lọ́wọ́ sir. That's good. That's good. Gbà. Eléyìí pọ̀ sir. No. Ebe mi mo fún ẹ. Ẹ ṣé sir, ẹ ṣé sir. Báwo ló ṣe ń rìn sìn? Ọ̀nà ṣọ́ọ̀bù náà ni mo lọ sir. Ọ̀nà ṣọ́ọ̀bù. Tọ́rọ a máa gbọ̀nà ọdún ẹ náà èmi àti madam fẹ́ jáde sìn. Then àwọn ọmọ ọ̀dọ́ wa fẹ́ gbé lọ sọ́jà kó ra nǹkan wá sílé padà. Ṣé wàá fẹ́ kan dúró ká gbé ẹ? All right. Ó ń bọ̀. Lọ dúró níta. Okay sir. Ajala. Wèrè ó dàpọ̀ ayẹyẹ ti bàjẹ́ kí ló dé tó pariwo mi sóò bọ́jọ́ wa ni. Ẹ̀yin mo wá rí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ọkọjọ́ ọ̀rọ̀ ọgọ́. Kí ló ṣẹlẹ̀? Kò sọ́jà ńlẹ̀ o kò sọ́jà ńlẹ̀ sìgá gan lèmi kan gbẹnu sí látàárọ̀ kí ló dé. Ìbọjà wá ọ̀rọ̀ tí mo bá wà kọjọ́ ọ̀rọ̀ ọjà ọ̀rọ̀ gidi ni mo bá wà ọ̀rọ̀ gidi ni. Ìwọ fọgà ọ̀rọ̀ gidi ó yá mò ń gbọ́ ẹ o. Mo lọ ṣiṣẹ́ mi kan láìpẹ́ yìí ibi tẹ́mi ti ń ṣiṣẹ́ lọ́wọ́ ni mo ti fi tí mi kọ́ tí wọ́n sọ̀rọ̀ owó tó tó owó. Mo wá níbi tẹ́mi ti ń ṣiṣẹ́ jẹ̀bi lọ mò ń gbọ́ tí ṣífù ń kọ́ wọ́n wá ń sọ̀rọ̀ lórí fóònù lórí ọ̀rọ̀ owó pé kọ́ máa gbé bọ̀ owó láti lówó tà ń sọ yìí. Èló ni? 10 million naira. 10 million. 10 million naira. 10 million. Jẹ́ kó rí ẹ pé o má jẹ́ kó rí ẹ san o jẹ́ kó rí ẹ pé o ṣé ohun tó ń sọ èso mọ ohun tó ń sọ èsà o. Ó dá mi lójú ni. Ó dá ọ lójú. Báwo ló sì fẹ́ jẹ́ ká ṣe. Ìgbà tí mi ti mọ̀ pé kò sẹ́ni tó lè bá mi ṣe ju ẹ̀yin náà lọ tí Ọlọ́run bá wá ní kẹ́yìn ọba mi rówó nígbà jáde ń yọ̀ǹkẹ́ fún ẹ̀yin náà níbẹ̀ ń yọ̀ǹkẹ́ fún yín tí ẹ̀yin náà. Ó dà pọ̀ rí ẹ ti san ó dà pọ̀ ń jẹun lórí ẹ àbí àbò ya wèrè tí o fẹ́ lọ ṣiṣẹ́ yẹn fúnra ẹ ni wàá yọ nǹkan Fẹ́mi wà òun yájú o sórí tèmi máa fẹ́ bẹ́ẹ̀ ṣe torí bó ṣe wà yìí ó dàbí location manager ìwọ ló mú location wá tí ó ti yẹ sórí tèmi bá máa involve àwọn crew tèmi owó tán bá máa gbà o ò lè rí ju 20% lọ o ṣó ti yẹ o. sẹ́yìn producer. sẹ́mi producer èmi lẹ̀ executive báyìí o jẹ́ kó rí ẹ pé o ṣó ti yẹ o sórí bó ṣe máa lọ lélẹ̀ torí tó bá jẹ́ pé mi àti ẹnìkan lájọ máa ṣiṣẹ́ yìí àjọ máa ṣá 50-50 nǹkan tó tún wà lẹ́nìyẹn o ṣó ti yẹ o. ẹ sábà mi gbé jáde. 100 ni o. bá ìjọba ṣe nìyẹn tèmi wà lẹ̀ ti wà involve iṣẹ́ yẹn ti ṣe ṣó ti yẹ o. ó ti yá ẹja lọ. ká lọ báyìí tó dàpọ̀ orí ẹ ti sán sórí bóyá wá sí ẹ má lọ máa gan mi o tó bá fi lè gbé mi kúrò bí 1 million pa ni o
jẹ́ kó rí bó o ṣe sọ o. ọ̀rẹ́ mi ni gate man bẹ́ẹ̀. 10 million pa. mọ̀ bí ṣe tẹ̀ jáde. 10 million pa. mo ti fẹ́ risky life mi o. life ẹ ti wà stake o. mo ti fẹ́ risky life mi o. life ẹ ti wà stake o. ṣó ti yí ẹ o 100 ni o. jẹ́ kó rí ẹ pé o. àdìkọ́ 10 million. Yes. ọ̀rẹ́ mi àṣà fojú ọ̀nà ìwọ̀n òbí ọgbọ́n ni wọ́n dẹ̀ mú ni wá rí. sórí bẹ́ẹ̀ yẹn bá ṣe ní lóore ọpẹ́ làádù. ó yá dúpẹ́. àti pé àwọn ọ̀gá tí wọ́n gbé mi jáde lẹ́ẹ̀kan kò gé iráyé kẹ̀sí ọmọ tí mi lọ mọ̀tò wá ní. ṣùgbọ́n ṣé ó rí sẹ́ńjì 1000 ṣẹ́. ẹgbẹ̀rún kan mú kíní wájà èlò ní yọ̀ ń bẹ. ọ̀la méjì. 500. n ṣe ọ̀rẹ́ mi sórí ẹni ọba jẹ́nu ọlá jímọ̀ ní ìpèlè ọjọ́ ńlá. èèyàn ni ọ́. mo sì jẹ́nu ọ tètè lọ ọlọ́ọ̀sẹ̀ wa lè ní wa lọ. ìjókòó dé mi. ìwọ ni ọmọ ìṣiṣẹ́ mi dé mi o. ọ̀rẹ́ mi o. Buhari ni Buhari àwọn olórí ìbú n ò sí ilé tí ẹ ta mo jẹ́ mọ́tò mi ẹ̀fọ́ náà nù máa bá wíta láìwí tó náà máa pọ̀ òun ò ríṣẹ́ sí níbo ló ti ríṣẹ́ sí tí ẹ bọ̀ mọ̀ ń bọ́ lẹ́yìn rẹ̀ ẹ̀yìn lọ́mọdé ẹ̀ tọ̀ jẹ́ gbogbo owó tó bá ń pa láyé mi lọ́mọ náà fún ọ̀gá tó bolówó tó kún mi gbogbo nù. ẹ dákun Chief. mo dáhùn. Chief. mo dáhùn. ibo lẹ gbé 10 million naira yẹn sí. 10 million bó o ní sì gbé 10 million wálé gbàtí bó o sì fẹ́ wí ń gbé 10 ń gbọ́ sọmọ gbówó wálé. ó gbówó wálé o kókò mi ìpààrọ̀. bẹ́ẹ̀ni àbólódúkú ni ó ní Àdìgún sẹ́yìn rẹ̀ ọ̀fẹ́ bàjẹ́ èmi ò gbówó wálé bàbá mi. torí ta yín ni àbórí yín sán kí ló ṣe yín ṣe rò bóyá mo ṣeré ni. ẹ dákun. èmi lè fẹ́ mọ mú ṣeré èmi mo ṣeré bàbá fi fọ́ fọ́ mi lórí. ibo lówó wà. gbọ́ sàgbówó wálé. aláàlówó ẹ̀yin ò ní 10 million. bó ní ṣe gbé 10 million wálé ní ayé tí láyé ọ̀làjú yìí ẹ dákun ẹ bá wíwẹ̀ ẹ̀rọ lọ pamọ́ mi wọ́n fẹ́ bá yé mi jẹ́ ni. kò ní dá fónírà. bàbá mi. wọ́n tiẹ̀ gateman. olúwa mi. o fẹ́ sọ fún mi pé mo gbowó wọlé ò rí briefcase àbí. bẹ́ẹ̀ ni mo rí. mi olúwa mi mo ti mọ̀ gbà náà. mo ti mọ̀ gbà náà. ẹ tó sọ bẹ́ẹ̀ ń parọ́ ni. mo dà fónírà o. ẹ dákun ìbò mo wọlé. dà fónírà. mo dà fónírà. ẹ mọ̀ ń tẹnu mọ́ sí ẹ̀yà wèrè. ìmọ̀ ṣeré 100 ni o ìfì máa fọ́ gbogbo yín lórí. bàbá ṣe yẹ o. kò ná mi ní kankan ọ̀tá mẹ́rin péré ló wà ń bẹ̀ wọ́n ẹ ti lọ. ọ̀gá sọ wà ní. ọ̀gbọ̀n mo ti wá ẹ ṣàánú mi o. ó dà bolo ní ibú lélẹ̀ ìdí ni mo rí. àjàlá ẹ bàbá kẹ́mi yẹ látàrọ tẹ́tí wá bí ẹ jáde já lọ. olórí burúkú ni bọ̀bọ̀ yìí ní sọ ìyá wèrè sọ rí ẹnu ọkọ ni sọ rí bó ṣe wà sí ni. báwo ló ṣe wà sí tẹ̀fà ló gbẹ gbẹdọ̀ yàrá. má bọ̀ láṣẹ rí fọ́gbọ́n ọ̀rẹ́ mi. àbólórí burúkú lélẹ̀ ni ó dá máa bí. jọ mọ̀ pé ńgbà tí mo wọlé lẹ́ẹ̀kan mo sọ fún ẹ wípé ikú ló wọlé tiẹ̀ ní. ẹ ká ló bàbá tẹ̀lé yẹ. chief ọkọ mi.
Adigun, ọkọ mi, ẹlẹ́dàá mi, ọkọ mi o. Ọlọ́run ta ni mo ṣe? Bí èmi àti Ajala ṣe wá ibi sásí nìyí, ṣùgbọ́n chief ò jẹ́wọ́ ibi tí owó wà. Èyí ló fà á tí Ajala fi ìbọn sákàrà mọ́. Àtàtàkì ló pa chief. Awakọ̀lá pa chief olówó Akin. Wo gbogbo nǹkan tó sọ láti gbọ́. Báwo ló ṣe lè ràn wá lọ́wọ́ tá a fi lè rí Ajala mú báyìí? Ajala. Ṣé mi wá ní kẹyìn ọ̀pá yẹn? Nígbà tí mo ní kẹyìn rẹ̀ mi lọ́wọ́ káàdì lọ́ọ́ gba owó, èmi ní kẹyìn pààyàn lọ́hùn. Really great man. Really mad. Ṣé o mọ nǹkan tó ṣẹlẹ̀ ṣá? Gbogbo yín bá ṣe jẹ́ fún mi. Ṣé mi sọ fún ẹ pé kó má jáde ni? Nígbà tẹ́yìn náà kọ́ tètè jáde. Àná tẹ́lẹ̀ méjì ló kọ̀ mọ́. Mi ò sọ fún ẹ. O dẹ̀ jáde síta. Ṣé ẹni tó da ẹ̀mọ́ mi ní padà nù ni? Ṣé fẹ́ bá ṣẹ́ jẹ́ àlẹ́ o tẹ̀ ti bá ṣẹ́ jẹ́? O fún mi ní wrong information. Tó bá jẹ́ pé gbogbo kákọ́ọ̀sì jáde. Ṣé nǹkan tó bá sọ lélẹ̀? Ṣé wàá rówó gbé? Nígbà tó wàá gbọ́n ṣe rówó gbé. Sori pé orí ẹ ti yí. Orí ẹ ti yí àbí? Orí ẹ ti sán fún ẹ àbí? Orí ẹ ti sán àbí? Ṣé mi sọ fún ẹ wípé life ẹ wá stake? Bó ṣe wá sí ìwọ gan máa lọ sí. Ẹ̀mí èèyàn ti jábọ́ tẹ́lẹ̀ already. Sori bí ti tiẹ̀ gan ti rí ìsìn ìwọ gan máa lọ. Ó já wèrè ni. Sori bí ẹ̀ mọ̀ bẹ́ẹ̀ ṣe rí ni. Tó bá jẹ́ pé mo lọ kó gbogbo kákọ́ọ̀sì wá ń kọ́. Síbò yìí máa lọ lélẹ̀. Ẹyin wọ́n ni ẹ. O ti da eléyìí ibú ni wọ́n. Tó bá sá lọ kàlákan lọ jẹ ó kú lẹ́ẹ̀méje ni. Ẹ wá ẹ farabalẹ̀ o, ẹ gbàgbé o, mo dúró kárakára ni o, 100 ni o, kẹ má lọ máa ṣe bí ìgbà tí Ọlọ́run kan wà lẹ́yìn yín. Bẹ́ẹ̀ni lọ, torí tí bẹ́ẹ̀ ilé kò bọ́, ó jù sí ìdí balabala, ó jù dọ́nu, eléyìí ibú ni ọ ni. Kí ló ṣe lókà, kí ló ṣe nọ́mbà 11 Ọ̀kọ́lá street, farabalẹ̀ o, bó ṣe wà sí nísìnyí English lélẹ́yìí o, 100 ni o, ẹ lè jẹ́ kọ́, kí ló ṣe yín? Ní kí ni? Kí ló ṣe yín? Tí o yọ pé ọ mọ̀ pé tí wọ́n pé bá jòkúta omi ní èṣù ni. Bẹ́ẹ̀ni ọ̀gá. Ìwọ bàbá kúkú mọ́kú mi là pé bá abẹ́lẹ́ bá sọ̀rọ̀ mẹ́tẹ̀lẹ́ kọ́ta pa ọ̀yà mi ní wọ́n bá tẹ̀lé òun parẹ́ bó sì máa ń bẹ́ sọ́mà ń parẹ́ olóòpá òun bẹ́ẹ̀ dìgbọ̀ lẹ́. Ilẹ̀. Ó bàbá bá ìwọ yìí. Wọ́n ní ìjọba jáde eléri ibú lẹ́yìn eléri ibú nìyí. Ilẹ̀. Ọ̀gá eléyìí fẹ́ pààyàn sí wa ládùúgbò ni. Àjàgbé ọ̀gá èyí ó kàn lọ́gbọ́n ládùúgbò yìí. Bẹ́ẹ̀ni. Bí wọ́n ṣe ń ṣe káàkiri àdúgbò yìí nu àwọn eléri ibú wọ́n máa fọwọ́ bú àwa pé àwa làwọn ò mọṣẹ́ wa ń ṣe. Já lọ. Eléri ibú àwọn wèrè yẹn. Ṣé wá rí láti ìgbà náà ni mo ti ń sá káàkiri kí Ọlọ́run tó gbé mi pàdé Chief Aigbe. Òun ló fowó tún ayé mi ṣe láì mọ̀ wípé ẹ̀san Ọlọ́run ń dúró dè mí níbodè. Ẹ ṣàánú mi ọ̀gá ọlọ́pàá, ẹ ràn mí lọ́wọ́, èmi kọ́ ni mo pa Chief olówó Akin. Arákùnrin, ó wù mí kí n ràn ẹ́ lọ́wọ́, àmọ́ iṣẹ́ ọwọ́ mi kò fààyè gba kí n máa bẹ́ nìkan rojọ́ tàbí láti ṣègbè àbí láti dá ẹlẹ́jọ́. Iṣẹ́ tèmi ni kí n ṣe ìwádìí ìṣẹ̀lẹ̀, kí n dẹ̀ fi ṣìkún òfin mú ẹnikẹ́ni tó bá ṣẹ̀ síwájú ilé ẹjọ́. Ó wá kù sọ́wọ́ adájọ́ kó dá ẹ lẹ́bi àbí kó dá ẹ láre. Arákùnrin, àmọ̀ràn mi fún ẹni pé kí o wá agbẹjọ́rò tó gbónú dáadáa tí ó gbẹ́jọ́ rẹ lọ. Àṣẹ ló ti tọ́ ni pé bí wọ́n bá lọ lógún ọdún ọjọ́ tuntun lòdòdó àdébà. Lord of mercy, fàánú bá wà rìnrìn àjò láyé. Ojú ayé lẹ́rí ẹ̀ òun. Já túmùtúmù tá rẹ̀ pọ́nẹ́ tẹ̀ntàbọ́lá mẹ́lẹ́sì. Oyogi murukuna tantabola melezi. Ode ẹ̀san rèé o. Ẹni bá gbin èbù ìkà á jèrè rẹ̀ o. Èdùmàrè jọ̀wọ́ kó rí mi má jẹ́ n ṣoore ṣe láyé tí mo wá Olúwa. Ọdẹ mẹ́ẹ̀kọ́ wálé ó délé ó dẹ̀yẹlé ẹyẹ ò gbọ́tọ̀ ọdẹ mọ́ ọ̀rọ̀ yìí ta kókó ẹni àpè wá jẹun tó múni lọ́wọ́ dání ẹ ò rójú ayé oore níwọ̀n o orí mi gbọ́
jọ̀wọ́ máa ṣọ́ mi kí n má ṣoore ṣe láyé Èdùà bá mi ṣọ́rí mi ọ̀rọ̀ ayé yìí